ń padà bọ̀ gbógun bàjẹ́ lọ́gbọ́n ń padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ àwọn tó ń gbà yẹn ṣòwò ẹ̀ náà ń dúpẹ́ Opeyemi. Ṣàmàníwá bàbá ṣe mọ̀ ọ́ sí tán nígbẹ̀ni ká má ṣe ṣòwò kan lọ́ọ́ fi kan ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan ẹ dákun ẹ bá wa bọ̀ ọdí ìgbẹ̀yìn kẹ́ tó mọ̀ Opeyemi. má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ kó má jọ rẹ̀ lákòsí ohun tó lọ ohun padà bọ̀ lọ́kùn bàjẹ́ lọ́kùn padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ ni àwọn tó ń gbà yé ṣòwò ẹ̀ náà ń dúpẹ́ Opeyemi. bẹ́ẹ̀ dá bá ṣe mẹ́sóyè jẹ́ tó lẹ́yìn àṣekàn sí bẹ́rù ẹni bá ṣe lè jẹun sí láṣẹ ń bọ̀ ìwà ẹni náà ní sáyédógún nígbẹ̀yìn o kájọ kíyèsí àwọn tí wọ́n gbáyé ṣọ̀hún rẹ̀ náà dúpẹ́ o àwọn tí wọ́n ṣe bàjẹ́ náà kábàámọ̀ ní ìgbẹ̀yìn má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ kó má jọ ẹ̀dá kò sí ohun tó lọ ó ń padà bọ̀ lókun bàjẹ́ lọ́tọ̀ padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ àwọn tó ń gbáyé ṣòwò ẹ̀ náà ń dúpẹ́ Opeyemi. àtòrí nǹkan ṣe kan lẹ́lẹ́dùá àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run ohun kan á máa ṣẹlẹ̀ pẹ̀lú ìdí kọ̀ọ̀kan ní lójú ìròyìn kò yẹ kó wá ká máa kíyèsí ṣọ́. lórí dresses wa mi ò like bá ṣe àwọn aṣọ wa now look at you ó wọ pants wá sí rehearsal but ó yẹ kó mọ̀ pé this is a very structured place and ìwọ branded shirt ó lè wà comfortable now mo dẹ̀ máa ń sọ fún yín ẹ jẹ́ ká máa try láti máa wà sporty now ẹ wo orúkọ tó wọ̀ ń sìn this is my dress so irú eléyìí nísìnyí track tó wọ̀ mo like ẹ̀ but mi like top tó gbélé lórí so ẹ jọ gbogbo nǹkan báyìí ló máa fi award yín tẹ́ bá fẹ́ present. tẹ́ bá ti wọ multicolor do you know that tẹ́ bá jẹjọ́ máa score yín lórí outfit yín lọ and you need to look uniform. bọ́n mọ̀ pé kò ń ṣe pààrọ̀ ní aṣọ tí kẹ́mi sọ́lá wọ̀ ìbọn ìlú wa ti wà in haste ọ̀pọ̀ kúrò lé ní. Okay, as I said earlier mi ò fẹ́ any excuses from anybody so I've said it all and ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká máa repeat ara wa pé obìnrin gbogbo wa so mo dẹ̀ try láti wo mo ṣe máa try láti address yín ṣe ti gbọ́ so kí lẹ ti ṣe so far. má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ kó má jọ rẹ̀ lákòsí ohun tó lọ ó ń padà bọ̀ gbógun bàjẹ́ lọ́gbọ́n ń padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ àwọn tó ń gbà yẹn ṣòwò ẹ̀ náà ń dúpẹ́ o. wọ́n tí o dẹ̀ dáhùn wọ́n mú fi chain mi sínú báàgì. òfun ni ó dẹ̀ ló pé mi ò ṣe sọ fún mi pé o fi chain sínú báàgì. mo máa bínú gbélé ní sáré sọ sínú ẹ̀jẹ̀ èmi ò ní òògùn báńkì òwò dáadáa wà. Next time, ask for me. Take care, Motilo. So stay. All right, I'll see you. Okay, Jerry. Take care. Go. Excuse me, what's that? I put this on now. Show me come by so. Couple. Chill. Couple. Let's go. Let's let me go, Baba. Baba, go meet. Movement. Kẹ́mi, ọ̀rẹ́ báwo ni jàre ṣó wà pé Kẹ́mi kí ló ń ṣe ìyó kí o wà dé ga lóhùn kí ló wà ní pé kò kí ẹ ṣé wọ́n hà ẹ̀ ni wọ́n dẹ̀ hà ẹ̀ kí ló mí ṣé mo mọ̀ rí ni ṣùgbọ́n tó bá dẹ̀ ti kí mi campus ni mo gbọ́dọ̀ dá lóhùn. bọ̀ ó mọ̀ wípé campus ni gbogbo wa wà so automatically orí pẹ̀lú mi ó mọ̀ rí ni. wọ́n fi mi sí ṣé dandan ni kí n kí ni wọ́n fi bù á máa sọ̀rọ̀ létí àfimílẹ̀. Kẹ́mi ń ṣe bèbí báyìí.
kí n ṣe lọ. Àwọn guys yẹn pé wọ́n kí ẹ kó dẹ̀ fún wọn attitude. Kí ló mean by that? Nígbọ́n kí mi mú fún wọn attitude mo mọ̀ wọ́n rí ni. Ṣé òun bó ṣe tẹnu campus yìí? Those are the baddest guys on this campus. Ewu ló kọ́ mi pẹ̀lú gbogbo tó bá bá àdán bá ti sàpò ara wọn. Mo rán wọn ni. Kí ló fẹ́ ṣe? Jẹ́ ká máa lọ sí ìdánwò. Ọ̀gá ìṣe ó yẹ kí mo gbé ewu ló wá kọ́ mi pẹ̀lú. Anu, wetin dey happen now? Who be that girl? Who be she wey she dey galiba for campus? And see as dey molest my number one. I no dey take shit o. Chill now, chill. Ṣé torí ẹ̀ lójú gbogbo yín ṣe wá kúrò báyìí? Number one, ẹ wò ṣe mo ti bọ́ ọmọ yẹn sọ̀rọ̀. Mo ti bá sọ̀rọ̀ gan-an ni o. Ó dẹ̀ ti gbọ́ bóyá wà yẹn. Ó possible yìí bóyá ló ń bí i. Ta. Come on. Ó máa sọ̀rọ̀ báyìí náà. Kò possible kó bọ́mọ yẹn sọ̀rọ̀ kó snob wà báyìí. Ó fi gbogbo wa pa ẹ̀ mẹ́. Owó yìí ṣe number one, ó snob ẹ̀ ni mẹ́. No. Dán ló tún padà sẹ́yìn mi. Ẹ wò bàbá ẹ̀yin fọkàn yín balẹ̀. Nǹkan tí mo sọ fún yín yẹn ò ní kí n gbà. Èmi ti bá sọ̀rọ̀ ó dẹ̀ ti gbọ́ bóyá wà yẹn. Ẹ̀yin guys, ẹ má dá ọmọ ilẹ̀ lóhùn, mo ti mọ ọmọ tó ṣe ọmọ ẹ̀. Yọ, Kapo, nǹkan tó ṣe ọmọ yẹn gangan èmi mọ̀. Àníkan yẹn ni mo fẹ́ sọ jáde nsìn. Because that girl, gbogbo ìgbà tí n bá ti ń rí. Mo máa ń rí òun àti bọ̀bọ̀ tó tẹ̀lé yẹn. And that guy tó ní bọ́dì tá pàdé wọ́n sìn yẹn. Mo máa ń rí wọn papọ̀. Mo dẹ̀ ní bílì pé bọ̀bọ̀ yẹn ń fẹ́ ni. 220. Ó tún padà sẹ́yìn ni. Ṣé fẹ́ kí inú máa bẹ́ àlàyé ni? Oh, who be that guy? Ṣé na Rossman àbí na Jew? Àbí na HL? Baba na nobody ni. Why you go dey galiba? E dey stand for woman. Wetin dey worry am? My number one, ayé ká dẹ́jú ẹ̀ ká tó kọ́jọ́ kó mọ̀ pé no be chere o. Baba, ẹ wo fọkàn yín balẹ̀. Aago tí yín ló máa dé kẹ́mi gbé. Ṣé bẹ́yìn ti gbéṣẹ́ fẹ́ mi? Ìyẹn má worry. Àánú. Mo fẹ́ kó bá mi gbá research lórí ọmọ yẹn dáadáa. Because sórí 220 tó ń wò yìí kò parọ́ rí láti ìgbà tí mo ti mọ̀. Àtọ̀. Ó tó lè rí débi pé bọ̀bọ̀ yẹn àti ọmọ ilẹ̀ àwọn méjì wọ́n jọ ń jáde kò mú forí. Bàbá, èmi ń fún yín ní àrídánilójú wípé Kẹ́mi ò lè fẹ́ bọ̀bọ̀ yẹn sí ẹ̀. Àbí kò ṣe Kẹ́mi tí èmi mọ̀ ni. Tó bá jẹ́ Kẹ́mi tí èmi mọ̀ tí mo mọ̀ ju anybody lọ́nu yín bíbá Kẹ́mi ò lè fẹ́ bọ̀bọ̀ yẹn. Àánú kò bẹ̀. Wo jẹ́ kí n sọ fún ẹ. Èmi 220 mi ò mọ̀ forí. Ìjọ́ tí bàbá mi dẹ̀ ti bí mi, bàbá mi ò purọ́ rí. So ti gbọ́, wọ́n fẹ́ra wọn fẹ́ra. Mi ti fẹ́ gbọ́ yẹn. Nǹkan tí aláyé ni kò ṣe. Ó ní kó gbá research lórí ẹ̀. Kó dẹ̀ fún feedback, okay? Okay. Tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ ni kò sí problem. Show promise àbí? O sure? A ní kẹ́ fọkàn balẹ̀. Ibi Kẹ́mi ni inú ń bí lẹ́yìn ni. Ṣé bí èmi wo ìṣèwà wá sábẹ́ yìí? Ṣé bí káfíńyà máa sọ pé à ń lọ? Má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ kó má jọ rẹ̀ lákòsí. Ohun tó lọ ó ń padà bọ̀. Bókun bàjẹ́ lọ bó ń padà bọ̀. Ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sí. Ó máa ṣe bẹ́ẹ̀ gan. Àwọn tó ń bá yẹn ṣòwò ẹ̀ ó máa ń wà ó máa ń dàbí pé á dàbí pé kí n tiẹ̀ kí n jìnnà sí ẹ pátápátá kó béèrè lọ́wọ́ mi pé ta ló ń jọ Látúnjí kí n sọ fún wọn pé mi ò mọ̀ ẹ́ rí. Ó máa ń wùwà tó máa ń dàbí pé máa béèrè lọ́wọ́ ara mi pé ṣojú mi fọ́ngbà tí mo fẹ́ ẹ ni. Why am I in your house? Ó dàbí pé gbà mí gbà á dàbí pé kí kíra mi mọ́lẹ̀ báyìí kí n dẹ̀ gbéra mi sókè kí n dẹ̀ lára mi mọ́lẹ̀ tàbí kí lúra mi kí n fẹ́ para mi dànù lórí ọ̀rọ̀ ẹ torí mi ò mọ̀ tí mo ṣe gbèsè ayé ẹ. Ọlátúnjí ìwọ dẹ̀ mú gbogbo property pátápátá ó dẹ̀ kọ́ sórúkọ Adéwálé. Do you know what is wrong with you? I am asking you what is wrong with you. Ọlátúnjí ọmọ tá àfojú rí tá àmọ́ ibi tó wà mọ́lọ́mọ ẹni kú ó sọ̀jọ̀ mẹ́ nínú lọ ọmọ tá àti ẹ̀bọ́ ibi tó wà pátápátá bó ti kú bó wà láàyè. Ó dẹ̀ mú gbogbo property ó dẹ̀ mú gbogbo ẹ̀ ó ṣe lórúkọ Adéwálé. Ilẹ̀ tá àti ìkọ́ pàápàá ó tún forúkọ Adéwálé sí. Báyìí ló kéré jù nínú ilé yìí ó tiẹ̀ wú ilé ẹ̀fẹ́ anybody. Kí ni mi ò ní wá débẹ̀? Ṣé bẹ́ẹ̀ mi nìyàwó ẹ̀ ń tó bá dẹ̀ ti jẹ́ ti tiẹ̀ ti tèmi náà ló jẹ́. Ó lẹ̀lẹ́ ní pé mo láṣẹ nínú ilé yìí mo lè débi tó bá wù mí mo lè wọbi tó bá wù mí anything tó bá wù mí ni mo lè ṣe nínú ilé yìí. Dúró báwo lè ṣe fẹ́ kí Kẹ́misọ́lá ṣe fíò tó bá rí dọ́kúmẹ́ǹtì yìí àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́mí pé ṣé òun ò kì í ṣọmọ ẹni kí kó má tiẹ̀ sí pé bóyá nǹkan kan wà tó jẹ́ ti Kẹ́misọ́lá ń bẹ̀ ká tiẹ̀ tí wọ́n gbé ẹ̀sẹ̀ gbẹ̀ èmi tí mo tún jẹ́ ìyàwó tí mo fi gbogbo ọjọ́ ayé mi sìn ẹ́. Ọlátúnjí, I am talking to you. I mean what I'm saying. Èmi tí mo jẹ́ ìyàwó ṣé mi ò lẹ́tọ̀ọ́ láti jogún chair ni ó kéré jù chair. I did not see anything. Gbogbo kan wà lórúkọ Adéwálé.
kí ló máa ṣẹlẹ̀ sí mi what is going to ọmọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni ọ̀dẹ̀ ní dáná ó lè jìjà mo ti dákẹ́ yẹ o jọ́sìn ìkọ́kọ́ ni mo bá sọ fún ló lè jìjà kí ló ń ṣe. kí ni problem yìí. but I have a problem you have a property gbogbo nǹkan tó ní gbèsè ayé ẹ̀ òfin sọ́mọ ọmọ táàrí ó dẹ̀ ní pé kí ni problem mi kí ni ò lè jẹ́ problem mi. mo wá kò ṣe sí. if you don't do something about it because ọmọ tá à ń sọ ya àmọ̀ bókú bí òkú àwa tá a wà láàyè jẹ́ ká máa rí iṣẹ́ ọwọ́ ẹ̀ otherwise wàá rí ojú pípọ̀ mi wàá rí tí màá ṣe fún ẹ. wo tó bá ní ọ̀rọ̀ rẹ̀ kó bóyá ṣeré ni kò kí ń ṣe ṣeré rárá yes kò kí ń ṣe ṣeré rárá torí máa bẹ ẹja ayé gbọ́ ọ̀run bá mọ̀ sí. ṣé mi ò ṣe fún ẹ dáadáa tó àṣìyàwó yìí tí mi ò fi ní kọ̀ọ̀kan má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ kó má jọ rẹ̀ lákòsí ohun tó lọ ó ń padà bọ̀ gbógun bàjẹ́ lọ bọ́ ń padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kò sílẹ̀ àwọn tó fàyè ṣòwò ẹ̀ lọ ń dúpẹ́ o. Kiss my lips and then you take my breath away. So I wanna know, I would like to know what makes you cry. What's your baby? Anyway, ibi tí ń jáde lọ nìyẹn. So pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí. Kẹ̀dẹ̀ tọ́jú ilé kó tó di pẹ́ ń lọ. No problem, sir. All right, sir. Can you save them? Daddy. Ẹ ti ń jáde lọ nìyẹn. Ẹ máa gbọ́ béèrè. Oyè ìrí tó rí mi tí mo múra yìí kì í ṣe pé mò ń jáde. Daddy, ó ní nǹkan tí mo bá yín sọ lánàá lórí ọ̀rọ̀ owó tẹ̀ fún wa yẹn. Mi ò lè tó wa. Ṣé gbogbo owó tí mo fún ẹ lánàá yẹn kò tó ẹ? Daddy, owó yẹn ò lè tó wa. Mo máa fún ìkejì ẹ náà kò máa complain. Òun yàtọ̀ sí mi, Daddy. Nísùúrù náà. Ṣé o rò pé àwa náà kàwé rí? Dad, time tẹ́yìn sọ yẹn, time Awólọ́wọ̀ ni. Time àwa yìí, computer age ni, everything ti wà very very expensive. Very expensive. Yes, sir. Kí n tó ra course material, kí n tó top card sórí fóònù mi, ẹ mọ̀ pé 100 mo ń lò, subscription mi about 3,500 naira ni. Then kí n tó ra a lot of things, sometimes a máa lọ sí bar, a máa ṣe fàájì, ṣẹ́ mọ́. Gbogbo ẹ̀ náà ló kà fún mi lánàá o, tí mo fún ẹ lówó. Owó yẹn ò lè tó, Daddy. Ṣé o rí báyìí? Ìkejì ẹ ò jẹ́ complaint ẹ̀ àfi wọ́ṣá. Ṣé mọ̀ pé swags mi yàtọ̀, swags mi àti maintain ẹ̀ kò easy, ṣé mọ̀ blazers and everything. Ìwọ ọmọdé yìí. Daddy, if you don't mind anything. Lómi ò dín àwọn tí ẹ jàre. Ẹ ṣe sà. Mi lè dá. Àbíkẹ́ fílẹ̀ sà. Ìbọn nọ́mbà. Mi gbọ́dọ̀ dá oko apá kan ru. So pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa dọ̀wọ́ yín o. Tẹ́ bá ti ṣe tán, tẹ́ bá ti ń lọ. Ẹ make sure wípé ẹ pa gbogbo náà nù lé o. Ẹ má máa tanná lẹ̀ o, kódà bẹ wà ní school ẹ má máa tanná lẹ̀. Iná tí ò bá wúlò fún yẹn má máa tàn lẹ̀. Yes, sir. Kẹ́ẹ̀dẹ̀ tilẹ̀kùn ẹ fi kọ́kọ́rọ́ síbi tí màá ti rí. Okay, sir. Ẹ ṣe kọ́ Daddy. Thank you so much, sir. O fún ọ ní ṣá. Èmi mo demand owó náà, ó dẹ̀ gbowó rẹ̀, ó dẹ̀ ń fowó sápò. Ṣé kò yẹ kó mọ̀ kó máa fún mi cut mi? Bàbá mi owó jọ. Ìtumọ̀. Ọlọ́run máa lo ẹnìkan àti mìsẹ́ àfẹ́ ẹnìkan ni. Well, anyways, èmi ti ready fún school o. Ṣetán náà, ìwúlò ń jó kan dust kìíní káàkiri. Bá mi nulẹ̀ o, tó bá ṣetán, èmi máa já ilẹ̀ o. Wọ́n ṣe sáyẹn green tí wọ́n máa bẹ́ nulẹ̀. Ok, má pẹ́ o, tó bá pẹ́ máa já ilẹ̀ o. Má jẹ kéèkì mi o, ó dẹ́ mọ́ o, ti fún wọn. Now, just little play like a fẹ́ ṣe ó dá lórí ọmọkùnrin. Ọ̀tún, I'm talking to you. Náà wàá wá gbé ìlọ́wọ́ ìyálóde tó rò lójú ẹjọ́ ọmọkùnrin wa. Ohun tó lè ṣẹlẹ̀ ni pé ọmọkùnrin ó jí ọmọ ìyálóde ni. So ìyálóde àwa dẹ lóhùn pé nígbà tí ọmọkùnrin pàdé ọmọ òun létí odò, ó jí ọmọ yẹn tún béèrè lọ́wọ́ pé ṣé ọmọ pọ̀ ọmọ ìyálóde ni kí ni? Bọ́bá mú ìyá rẹ̀ wá gan, wọ́n tún jí ni. Ẹ máa gbà mí. Ọ̀tún, wọ́n tún náà gbé ọmọkùnrin wípé bọ́ bá gbé ìyá rẹ̀ wá. Ìyá bó lè jí ìyá mi bọ́ bá mi lọ́dọ̀ lóru. So wàá wá sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ wò ìka tó bá ṣẹ̀ lọ bá ń gé ẹ dájọ́ ọmọkùnrin bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ, and kábíyèsí you pronounce the judgement. Ṣó ti yẹ ń sìn náà ìwọ just reaction I need more this thing. Ìwọ wá sọ pé ẹ wò sẹ́rí kíní burúkú tí ń bẹ lámọ́ bẹ ọmọkùnrin ẹ wò bó ṣe fi jì mí ìyá mi. Ṣó ti yẹ ń sìn, so
Gọ́tà fẹ́ rí nìyẹn. Ṣé mo lè sọ̀rọ̀ tó bá dé rò? Ìwọ tó dáná o fẹ́ sọ̀rọ̀. O ní lines jàre. All right, ẹ jọ ṣé ọwọ́ tún lè máa bọ̀ wọ́n sí? No. Fi sí ọwọ́ òsì. All right. Yeah, let's do it. I'm set. Oh yeah, let's do it. Roll it. Action! Ọba tó bí ara o, mọ́lẹ̀ mi ò péré ọba. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je. Ẹbí wo lọmọ nífẹ̀ẹ́ àbúrí ọmọ akábá wọ́rẹ̀ mọ. Ìpè ọ́ ní ẹ̀rù jẹjẹ. Àìdúró kátó. Ó tó. Kábíyèsí o. Kábíyèsí o. Kádé ó pẹ́ lórí. Kírùkẹ̀rẹ̀ ó dòkìnní mọ́ yín lọ́wọ́. Àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n ń gbè yín lẹ́yìn. Wọ́n tì yín lẹ́yìn. Gbogbo ibi tí àwọn baba ńlá baba yín tó ṣe é dé ẹ̀yin ó ṣe jù bẹ́ẹ̀ lọ. Àwọn baba wa mọ́nímọ́ní, àwọn baba wa mọ̀yànmọ̀yàn, wọ́n bọ̀ wọ́n sọ wípé tí ó bá nídìí tó dáa obìnrin ń jẹ́ kúmọ́lú. Òwe ni mo pa ìní pànìyàn tó bí òwe kábíyèsí o. Ìyálóde eléyìí tá a rí ẹ láàfin pẹ̀lú arákùnrin tó kúnlẹ̀ síwájú wa yìí pẹ̀lú ọmọ rẹ èmi níṣẹ̀lẹ̀ gẹ́gẹ́gẹ́ láyé wa wọ́n sọ pé lábà yìí ní bàtà ké ló tù fẹ̀. Kábíyèsí o, mo yí kọ́ ọ̀tún mo yí kọ́ òsì kádé ó pẹ́ lórí kírùkẹ̀rẹ̀ pẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ jọ olórí burúkú ọmọ bàbá olóbì ni mo mú wá sáàfin. Bẹ́ẹ̀ tí ń wọlé rí ibú rẹ̀ ìṣe ló mọ́mọ́ mi lọ́kì mọ́lẹ̀. Níǹjì mọ́ mi, ó ti fẹ́ jí pabẹ́ tí ń rí. Ọmọ mi wá ń bí pé Àdìó mi bò mọ̀ pọ́mọ ìyálóde ni mí. Bí màá mi bá gbọ́ nǹkan ó ní kíni. Kí ni ìyá mi rẹ̀ ó ṣe? Kódà bọ́wọ́ mi bá bá ìyá mi rẹ̀ gan. Ìjì ìyá mi rẹ̀. Níbo nẹ́mi tó jẹ́ pé ìyálóde tí máa ń wò pé tí n bá ka mẹ́gbẹ̀ẹ́ odò ìjì níwọ̀ kíní burúkú yìí ó gbádùn mi. Ìyá mi kẹ́ẹ̀sì máa wo kíní burúkú tí ń bẹ lábẹ́ rẹ̀ bá ṣe fi jìn mí ọ̀dọ̀. Gbẹ́nu burúkú rẹ̀ sọ̀rọ̀ olórí ibú adójútì ni ọmọ ẹlẹ́rẹ̀gbẹ̀ ìjì olórí ibú rẹ̀ ta lọ sọ fún bí ìbá ṣe pé mo ká yín olórí ibú adójútì ni ọmọ. Bẹ́ẹ̀ni ìwọ ọkùnrin ó ń ranù nínú ìlú iná tó lọ́ fi tó lọ́ba tó níjòyè èwo lẹ́kún ẹgbẹ́rẹ́ tí wọn náà fẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ rìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ náà ń fi bẹ̀sẹ̀ lọ. Ìwọ kíní burúkú ọlọ́ra gíẹ́ bí ara àdìgún ọ̀ ní kúdà. Kúdà lóòótọ́ kábíyèsí torí ìbú ẹ mo ṣe mú wá o ó ti fọmọ mi lóyún o lọ́wọ́ ìbú yìí. Bàbá balẹ̀ bọ̀ odò jíjìn ni bàbá balẹ̀ nkùlé jíjìn ni bàbá nílé ìdáná jíjìn ni. Yóò ti sùn ìjọ ẹ̀ méjì. Ilé-iṣẹ́ ti bàjẹ́. Kábíyèsí kó tó di pé mo ṣèdájọ́ owó ara mi fún torí ẹ̀ mo ṣe wá fẹjọ́ ẹ̀sùn láàfin. Kábíyèsí ẹ gbà mí ẹ má jẹ́ kí ìyá yóò jẹ mí gbé o olórí ibú rẹ bó bá ká mi mọ́ kọ̀rọ̀ ó ṣe tó àti jẹ. Ó fẹ́ bá yẹ̀ yóò níyà jẹ. Mo yí kóòtù mo yí kóòsì o bí ò ní sọ́ba o torí parọ́ bá fi lọ bá ń pa. Ṣé o rí pé olórí burúkú nìwọ ọmọ òye olóbì ìwọ ó ṣe ìtàn kábíyèsí ó ti ṣẹ̀ sófin ìlú wa ẹni tó bá sì ṣẹ̀ sófin ìlú wa ó gbọ́dọ̀ jìyà òfin ni kábíyèsí ẹ pàṣẹ ẹnu yín ṣé ẹ mọ̀ wípé tí ìka bá ṣẹ̀ èèyàn máa gé dànù ni kábíyèsí ẹ pàṣẹ. wo mo kí ọ lẹ́yìn kábíyèsí o olórí burúkú lọmọ yìí olórí burúkú pàtàkì ni bó ṣe wà yìí tí n bá rí mọ̀ gbọ́n mọ̀ mi sá fún ni. Ẹ dẹ́kun gbogbo yín ẹ mọ̀ gbé ìyá yín sá ẹ mọ̀ gbé ìyá yín sọ lórí ibú yìí ó jí mi ṣe ló ní bòǹbà ilé ká mi mẹ́bàá odò jíjìn ni lórí ibú yìí. Wọ́n ti máa ń sọ wípé bí ẹyẹ bá ṣe fò láti máa ń sọ̀kò rẹ̀. Bẹ́ẹ̀ni kábíyèsí ẹ̀yin ò bá sọ̀kò rẹ̀ á dẹrun nídìí. á dẹrun nídìí. Ní báyìí kábíyèsí ìlú ò ní túmọ̀ yín lórí bí ẹ ṣe ń fi ọ̀pá tí ní tẹ fi ń darí wa Ọlọ́run Elédùmarè á sì máa fún yín ṣe kábíyèsí àsìkò ti tó báyìí láti dájọ́ fún olójú kóńdó ọmọkùnrin. ẹ wò kábíyèsí òkété rẹ ti tọ̀ sí gbẹ̀gìrì inú kẹ́ ẹ dájọ́ ló kù ẹ dájọ́. ìwọ kìíní burúkú yìí
eléyìí ni ó pé gbà kẹta tí wọ́n wá fẹjọ́ ẹ̀ sùn láàfin ó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀nà núrù tó è gbọ́rọ̀ ẹ̀yin aráàlú o ẹ wo àbánirọ̀ bá ń pa ìran ọba yìí. no àṣẹ lọba máa ń pa ọba kan ò dábàá. oh sorry sir. Let's do it. Action. ẹ wo àṣẹ nìran bá ń pa ìran ọba kan ò dábàá wọn fi yín ẹ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́. ẹ wo ọgọ́rùn ọ̀la tó wọ̀ mo fẹ́ kẹrè bẹ́rí ẹ̀ sórí ògùn. It's all right. Hey, Mr. Atu. Hey, no, Atu. Go and sit down. It's all right. Hey, no, it's all right. Okay, sir. Very good. But nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé àwọn mistake kan ṣì wà nínú nǹkan tẹ́ ń ṣe o. Number one, ṣe rí nílẹ̀ Yorùbá ọba deserve a lot of honour. Kí ọba tó sọ ábàì ẹ ti ṣe kí ni kábíyèsí o. And then I love the way you interpret this thing. And then kábíyèsí some little facial expression láti fi build the character ẹ̀ ṣó ti yẹn sìn. And then ọ̀rọ̀ tó bá fẹ́ bí ọba nú orí ìdúró ni o. Like pé bóyá fẹ́ pronounce judgement pé ẹ lọ bẹ̀rẹ̀ sógun orí ìdúró nítorí pé ọ̀rọ̀ yẹn ti bí ẹnu so you have to stand. Is that clear? Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín good performance. Àyà ó ti ń jìnnà sí mi jù mi dẹ̀ fẹ́ ó dẹ̀ ti ń take me for granted. má bínú ṣé bóun náà ni mo bẹ́ẹ̀ fún látàrí. ọkàn ló ń bẹ̀ mí ni ìgbà tí màá ti rẹ̀ dájọ́ bẹ̀rẹ̀ ṣe ló sọ pé wàá ṣe bí ìyàtọ̀ bá fún mi nísìnyí kò wá ṣí mi lẹ̀ o ò tiẹ̀ rántí mi ṣé o mọ̀ pé nǹkan tí wọ́n bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó ní. ewúrẹ́ ti lè gbé nǹkan tẹ̀lé lójú tí wọ́n ìwọ náà kúkú mọ orú course tí mo study in school theatre arts ni náà ṣùgbọ́n tí mo mọ̀ pé mo wà lára àwọn best dancers ní department and it requires a lot of stress in fact wọ́n tẹ̀ fún wa ní assignment lẹ́nu ọjọ́ mẹ́ta yìí they're pay wa into twos ni adẹ́rì has every day ni so òun ló rí ní ìgbà táyà mi má bí níbo mi ìráyè ara mi orí pé mi take ara mi. mi ò ní kó má lọ sí school nàìjíríà bẹ́ẹ̀ tó yẹ kó máa fi mí sọ́kọ̀ pé mo lọ́kọ̀ kan bí kan o kàn lè máa ṣe bẹ́ẹ̀ fún mi náà that means pé o ti jẹ́ kí n máa rí pé bí o fẹ́ nífẹ̀ẹ́ mọ́ nìyẹn náà ó dùn mí nǹkan tó dùn mí ni mo sọ fún mi. no problem kò dé máa wò nǹkan tó ti gbé mi wá gangan kọ́ nìyẹn mo fẹ́ wá bí ẹni pé báwo ni bẹ́ẹ̀ di ẹ̀ta fẹ́ máa kọ́ kí ni preparations báwo la fẹ́ ṣe. ṣe nípa bẹ́ẹ̀ di ẹ̀sìn ló ṣe mọ̀ kó fẹ́ wá tó lọ mí lẹ́nu nǹkan tó ṣe ni pé bẹ́ẹ̀ di ẹ̀mí ní nífà bíi ti láti mo kò fẹ́ máàkì díẹ̀ because mi ò lágbára ti bẹ̀rẹ̀ owó pọ̀ lọ́wọ́. o tún ti dé ṣé o tún ti bẹ̀rẹ̀ ṣé mo kí sẹ́ńtì tó sọ fún mi last year ni mi ìfẹ́ ṣe dáadáa mo kàn fẹ́ ọ̀rọ̀ máàkì díẹ̀ with few friends ni ìgbà tí wọ́n fi débi bá níṣẹ́ ló dàbí ẹni pé wedding lẹ́ ń ṣe ni. àwọn ọ̀rẹ́ mi ló fẹ́ lójú. àwọn lọ́fẹ̀ẹ́ lójú kán tó wá fẹ́ lè lójú èmi fúnra mi máa fẹ́ lójú sórí lè ta fẹ́ ṣe a máa máàkì àwọn doing it big ṣó ti yẹ àwọn ọ̀rẹ́ mi gan gbọ́dọ̀ mọ̀ pé yes so a fẹ́ fà ní ṣó ti gbọ́ má wọrí tó bá pé nípa owó ni àbí anything tó máa ná wa èmi yìí ṣetán láti wò kó mọ̀ pé I'm capable agbára mi gbé. madam mi ò fẹ́ lójú mo kò fẹ́ máàkì díẹ̀. oh god baby a máa fẹ́ lójú ṣebí nǹkan tó bá ti sọ la máa ń ṣe but this time around o yìí tèmi sọ yẹn gangan ló máa ṣe. yes. no problem. okay darling kí ló ti wá rí jẹ báyìí ṣé o ti jẹ nìkan. ní kò wọ́n jẹun bẹ́ẹ̀ tí mo ti mu gàrí díẹ̀ pẹ̀lẹ́. gàrí ọkọ tèmi mu gàrí. kí ló fẹ́ kí n jẹ. mo ti fún jẹ báyìí. mọ̀tà báyìí náà máa ń jẹ bí kára ráìsì lẹ́gbẹ̀ẹ́ títí kára nǹkan. mo yẹ mi mo fi bẹ́ẹ̀ jẹ́ tí bá dẹ̀ ti ń dáná nu kíchìn tí bá ní ṣoko wá dúró tì mí wá máa ṣakọ ọkùnrin ò dúró sí kíchìn sórí ìsìn ṣé tó fẹ́ kó mú oúnjẹ sí òní sóúnjẹ. ọ̀ náà mo máa fojú sí. ó wà láyé. gbọ́dọ̀ fojú sí èmi náà fẹ́ máa mọ bó ṣe máa ń yí tí ó gbó. jẹ́ lọ bẹ́ẹ̀ sí oúnjẹ ṣùgbọ́n. no problem. ọlọ́run ṣe máa tẹ̀ jẹ oúnjẹ tó dùn lé ní iná má pẹ́ o. ló ń ṣe náà àwọn tó kù tí ó rehearse come on let's rehearse. jọ ṣé tóun tó kù bá ti ní rehearse ó mi pé àwọn náà gbọ́dọ̀ rehearse at the same time. yes. no ó yẹ ká rehearse ní time ká mọ̀ pé yes brain wa lè gbé nǹkan tí a fẹ́ máa kà you don't get it. má wọ̀rẹ́ mi àti ẹ̀ máa rehearse bí ká ti mọ̀ ọ́ ní ká ti mọ̀ lines wa ká dẹ̀ deliver. but we don't have time. says who ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ sáré débi mo fẹ́ sáré débi ní sùúrù mo fẹ́ sáré débi kan tí bá ti ṣe tán bẹ́ẹ̀ máa pè é ṣe. so ibi tó lọ yẹn ó wà important education lọ is that what you're saying. hello. Kẹ́mi. jọ má bẹ ṣọgbọ please. hello. kí ló ń ṣe lédi yìí náà.
Oh, this is a wrong pairing for me. Shade mi ò fẹ́ Bukky. Shut up. Please don't tell me that. Don't you know you need to trust me? If you don't trust me, then you don't love me. Mi ò lè trust ẹ, on date ẹ. Mo kàn fún assignment kékeré kan tó fẹ́ lọ ṣe ni. That's all. Kí ló ṣe Kẹ́mi Ṣọlá? I don't know. Lady yẹn ò serious at all. Wow. She's just showing nonchalant attitude. Like how? Kò ready láti rehearse. Ibo ló wá ń lọ? Mi ò mọ̀ owó lòun jáde. Mi ò mọ̀ báyìí bí lọ́wọ́ important to education. No, o need láti bá sọ̀rọ̀ pé rehearsal wà very, very important. I've been doing that. You've not done enough. Larry, what's your problem? What's your fold hands, eh? What got it to you? You are not doing anything. Baba. That's what I've been telling him. You kept doing wrong thing at the right time. Baba, forget anything. Let me show you what Jerry has and Levi been cool. Nǹkan tó máa ń sọ nìyẹn. Hello, fellow students. Hello, fellow students. Mo believe pé ẹ gbọ́ kan tí mo sọ ńbẹ̀ yẹn. Due to information tí Mr. Obanikoro pass fún wa, wọ́n ní kẹ́ make sure pé ẹ ṣe gbogbo àwọn group assignment yín dáadáa. And then àwọn rehearsal tá à ń ṣe is not good enough. Ṣó ti yé yín sìn? Mo dẹ̀ rò pé tóun bá rí good ability nínú wa, wọn ò ní fi wá jẹ group leader yín. So please, ẹ jẹ́ ká encourage wa. And what do you have to say? Hello, students. Hi. Okay, mo kàn fẹ́ buttress colleague mi ni. First of all, mo really appreciate effort wa so far lórí rehearsal wa. But information kan tí mo kàn gather tí mo kàn fẹ́ sọ fún yín ni pé Mr. Obanikoro wọ́n jẹ́ kó yé wa pé serious initially group tí wọ́n kọ́kọ́ pín wa sí. Ẹ mọ̀, a ní dancing, a ní singing, a dẹ̀ ní drama. So but this time around, ó fẹ́ rí seriousness yẹn nínú wa. So ó ti conclude pé ká pínra wa sí group of 2 or 3. So ẹni láti serious because ó kọ ẹ̀yin, ó fi wá yín. We've done what we could do. And I believe that to the best of our ability, at so now, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká fi zeal sí gbogbo àwa tá mọ̀ pé a kì í wá rehearsal dédé. This is the time tẹ́ pé a ní láti ṣe nísìn because it's just 2 or 3 of you now. So because tí mo kàn ní láti hard nìyẹn. Finally, ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín torí Ọlọ́run. Ṣé mọ̀ pé ní school yìí àwọn department oríṣiríṣi ló pọ̀, and then fẹ́ kí ẹ jẹ́ kí department kó jẹ́ the best in this school. Do we promise? Yes, sir. Yes, sir. Kẹ́mi súnmọ́ jù sí. Nǹkan tó ṣẹlẹ̀ pé èmi fẹ́ kẹ́ ṣe bí mo ṣe fẹ́ kẹ́ ṣe yìí. Just put the name Kẹ́mi súnmọ́ jù sí, and that should do. I'll take it up from there. And she will look well. Thank you very much. Mom. A friend. Ọ̀rẹ́ mi kan ni mo bá sọ̀rọ̀ bó wá sọ wípé okay, I want to surprise my daughter Akilekan. Mo ní kó ṣàbá mi kàn Kẹ́mi Ṣọlá Johnson. I know you will love what like when you see. Hey, mommy. So kí ló wá máa ṣe? Owó iná ni. Spaghetti more. No problem. Don't worry. I'll make something happen. Something. Okay. Just that. Tonight, my husband to be my credit account. Come here. Let me give you a kiss. Samani wa bàbá ṣe mọ̀ ọ́ sí tán nígbẹ̀ni ká má ṣe ṣọ̀hún kọ́ lọ́ọ́ fi kọ́ ká má ṣe. àwọn ọ̀dẹ̀ dára dúró sí ibà látàrí kan sọ fún òun bọ̀ kí ló dé. Bàbá ẹ má bínú ibi tí ẹ rán mi náà ni mo lọ. Àmọ́ ó dàbí ẹni pé ọ̀rọ̀ títí 20 sọ lórí ọ̀rọ̀ ọmọ Kẹ́mi ti confirm mi. Mo ṣe ni mo rò wọn àti ọ̀bọ̀n yẹn lọ́sàn-án táwọn méjì lọ ń rò máa ń sara wọn ṣá. Nínú ọgbà yìí. Ọlọ́run ọba ń gbọ́. I tell you now, pé mo ṣe rí movement bọ̀ bọ́ ìmúdọ̀ pé this guy na Jew. Wá ti mú pa àwọn èèyàn ọmọ bọ́ ṣe táwọn èèyàn bá ti rìn. Àwọn ọ̀pẹ tó rìn yéke, this one na Rans guy, this one na Obonte. I know say that guy na Obonte, ó ń jẹ́ṣẹ́ ọmọ yẹn ni. Ẹ ká jẹ́ ká ṣe kíní yẹn fún un, ká jẹ́ kó mọ̀ lọ́wọ́ kan. Ọlọ́run ọba ń gbọ́, ọmọ yẹn fọ́ hand mi ní ṣá, ó bojú mi jẹ. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ bíbí, kí ni ìwọ rò pa lè ṣe fún náà? Ẹ wo gbogbo lé nǹkan tó bá ti wù yín. Ẹ fẹ́ ṣe fún ẹ go ahead, èmi kan support. Ẹ wá kíní akọ ń fún ọlọ́run máta ní kí ló dé. Wọ́n sọ pé èèyàn kan ń dákí dímọ̀. Yẹ kó dákì. Agbára tàṣẹ ó di ìwì lọ́wọ́ kàpò. Wọ́n bí àyàn tó bá ṣe kíni tó bá dúró kò lè wọ̀kadà kó má la tán. Wọ́n bí de ọwọ́ yín ló kù tó bá ti ní ká ṣe máa ṣe. Àlàyé oríta tá a wà yìí kò sójú àánú ń bẹ o. Oríta ọmọ kù ìyá ń sọnù kí là ń wò. Àìmọ̀ṣẹ́ wa iṣẹ́ wa ẹ jẹ́ ká mú bí iṣẹ́ ẹ má jẹ́ ká máa wò wọ́n àlàyé. Ẹ̀yin guys, a ti mọ nǹkan tá a máa ṣe. Ìyẹn irú yẹn nínú ọgbà yìí
Àwọn bíyà èrè Ọlọ́run máa ń gbọ́ a máa bójú yà jẹ ni o. Èmi Capo. Wales Capo. Yẹ kó dá kìkì mọ̀. Wales Capo. It could have been worse. Ṣé èèyàn kan lè kọjá iwájú mi ṣàkó má tẹ̀lé ibà? Ibo ló ti wá náà? Ọ̀gá ni ẹ, Adimu ni ẹ, wọ́n bí i. ìwà ẹni náà ní sáyédógún nígbẹ̀yìn o kájọ kíyèsí àwọn tí wọ́n gbáyé ṣọ̀hún rẹ̀ náà dúpẹ́ o àwọn tí wọ́n ṣe bàjẹ́. mo fẹ́ padà sí school mi. Okay, o ṣàṣọ bẹ́ẹ̀. So, how far? It's very far. Owó tó fẹ́ mi o. Daddy, mo mọ̀ pé ìṣeré ní ẹ̀yìn báwo. Serious mi ìgbẹ́ ṣe bẹ́ẹ̀. Ìwé dáhùn tẹ́yìn ti lọ. Bet kì í ṣe gé mi ní nǹkan kan bí tí mo ṣe lè fún ọ. Mo kàn sọ pé kò ká kò pé má jẹ́ kí n kà gbà gbogbo ẹ̀ gbà. Mo lè sẹ́ndẹ̀ tó kù sí àkáǹtì. Ẹ lè sẹ́ndẹ̀ àbí ẹ má bá mi sẹ́ndẹ̀. Mo dá máa sẹ́ndẹ̀. Thanks, Dad. Mo ti trust you. Thank you, Dad. Mommy, mo ti lọ. Bye. Ọ̀rọ̀ àná yẹn o. Màá wá wọ ẹ̀ school. Okay, Mommy. All right, pẹ̀lẹ́. All right, yeah. Bàbá kéré ní tòbí dùn. Kí ló dé tẹ́ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe yẹn? Kí ni mo ṣe? Owó ni ilẹ̀ máa fún all the time. Lẹ́yìn tẹ́ fún lówó èmi pàápàá tó ti fún lówó. Ó tún wá lọ sí ẹ̀ tó kówó lé lọ́wọ́. Kí lẹ fẹ́ kó fi ṣe? Jẹ́ ń fún o. And by the way, gbogbo owó tẹ́ ń fún yẹn torí mi ò mọ nǹkan tó fẹ́ já sí. Kí ló dé tẹ́ lè fọmọ yìí ní property yìí? Kẹ́tẹ̀ ní pé okay, let me cop this side of the property kí n fún. Tàbí pé okay, this arm of my properties of my office o kóun náà kó dibẹ̀ mú. Ẹ ṣe gbogbo yẹn fọmọ yẹn. Ọmọ tá a fojú wárí òun lè máa sọ pé gbogbo ẹ̀ everything to be on his name. Gbogbo pọ́tírì pátápátá orúkọ Adéwálé ni, gbogbo investment pátápátá orúkọ Adéwálé, gbogbo létà òǹtà ní pátápátá orúkọ Adéwálé lẹ́ fi sí. What happened to her? Ṣé kò ṣàwà náà lábí ni? Ṣé báwa lábí? Ẹ ṣe fún bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé ìjọ iwájú títẹ̀ náà a ti ń secure ẹ̀ díẹ̀díẹ̀. Not just that you be giving her money for what? Ó tí nǹkan tí mò ń ṣe ò bá yé ẹ tèmi yé mi. Bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí ó dàbí epo tí lọmọ mi síta. Yes, kí má lọ máa rorò wúkúrò wípé bóyá Adéwálé ló ń ṣe gbogbo ẹ̀ fún tó yẹ pé at the end of the day Ọlọ́run má jẹ́ kí tèmi já sásán. Ẹyọ kan ṣo tó tún kù mí kù yìí at the end of the day máa kọ́ ni pé nǹkan kan já sí nǹkan kan fún ni because by that time á ti ná gbogbo owó ìtàn. Ṣé ẹ ti bímọ mi ìsìnbó mi ni tó fi jẹ́ pé all she gets is money. Gbogbo property yìí kẹ̀dẹ̀dẹ̀ kò sí nǹkan kan tó ní ọmọ yẹn níbi kankan. má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ má jọ rẹ̀ lákòsí ohun tó lọ ó ń padà bọ̀ gbogbo bàjẹ́ lọ bọ́ padà bọ̀ ká má ṣe sọ̀hún ìbàjẹ́ kan sílẹ̀ àwọn tó ń gba ayé ṣòun rẹ̀ náà ń dúpẹ́ o. Kí ló gbé mi? Kí ló gbé inú ẹ̀ náà? Wales Capo. Àbá àgbàlagbà. Wales Capo. Àbá àgbàlagbà. O rí fine girl mi tó lè fẹ́ tó jẹ́ pé Capo ló ń bá dún girlfriend. Kò sí problem. Ẹ wo bí o tiẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ ìwọ má bàa pariwo olórí burúkú Mr. Loverboy ewúrẹ́ kẹ́tù wo sọdẹ máa dégúnlẹ̀ wo bí àìfínípé ni àìfẹ́yàn pé yàn ọlọ́run tó máa roko sọ́bà tẹ́wọ̀lù ní irú ẹ fi ń bá Wales Capo bàbá àgbàlagbà ló fi ń bá dùyàwó wá sórí ẹ yìí ni. Wà bí mo ṣe ń wo bọ̀bọ̀ yẹn ní tèmi inú máa ń bí mi. Ẹ gbà mí láyè kí n kó bọ́ tí mo. Ẹjọ́ ṣe fi ẹ. Àwọn mo fi Ọlọ́run mo fi búra. Kò sí kankan tó wà láàrin màtí Kẹ́mi Sọ́lá cosmate lásán la kàn jẹ́ Ọlọ́run. Cosmate tó máa rán ya ẹ lọ sọ́run. Rárá o, bó ṣe wà ẹ kò fẹ́ gẹ́rọ̀. Abọ́ ń fẹ́ ni. Kò ní bẹ́ẹ̀ tó ní kò ní bẹ́ẹ̀ ni. Kò fẹ́ náà tó bá yẹ kó fẹ́ ni. Ọlọ́pàá fẹ́ bà tiẹ̀ jẹ́. Bàtà sókè. Wo bí gbórí sókè. Ojú apá bàtà pọ̀jọ̀wọ̀jọ̀wọ̀. Àti wo àtàwọn aráalé yìí ẹ̀ ní ṣòṣèré. Àwa ń sọ̀rọ̀ ìwọ ní kò rí bẹ́ẹ̀. Èmi 220. Bí mo ṣe wọlé oníkò rí bẹ́ẹ̀. Bàbá jẹ́ fẹ́ bàjẹ́ ni. Ó dára bó ṣe wà mo lè pa ẹ́. Tí bá tó wá gbá kò tí tán máa sọ fún mi, mo ti pa ẹ́ nìyẹn. Ó lè a máa ṣe kinní yẹn fún ni bóyá kó rìn lọ àbí kó lọ kú. Ó kú dànù ni. Má jẹun kú. Sọ mẹ́ta ń pè ń Capo ni. Wàlẹ́sì. Ọlọ́run. Wá òun àtàwọn tí wọ́n jọ wọ́n sọ ni. Jọ́ọ̀gá wèrè ní ibi tí Kókó Zaria wà ti sọ pé ó yá ẹ fọ́ká tó nǹkan bá pàṣẹ àwọn máa fọ́ká bẹ̀ ní ọjà wèrè. Ẹ mọ tó máa ṣẹlẹ̀ níbi bẹ́ẹ̀ ká fọwọ́ kan.
ikú mẹ́ta 5 naira ilé oko ló. ẹ jẹ́ ká jẹ́ kó yé iṣẹ́ Kapo làwa jẹ́ Kapo ò fẹ́ wá bíkọ́ tí Kapo bá wọ́n máa pa ẹ́ àwọn dẹ́bẹ̀ẹ́ pé kó wá kó lè pa ẹ̀ bọ̀ kó gbà náà ó ti wá ń rà wá akàbẹ́ kó ṣiṣẹ́ kẹ́mìírin wọ́n á fún ẹ ní 36 hours tó jẹ́ sí 1.5 day kó fi mú Kẹ́mi jáde tí o bá mú ọmọ yẹn jáde ewu yẹn lè gbà. ọ̀dọ̀ wa jẹ àgùntàn bá lọ sí àsọnù gbogbo tó dá lẹ́yìn ló máa tán. ọ̀dọ̀ wọn bá tí bàbá yóò gba ẹ̀rù ọmọ wa. èyí ò dé dáhùn ṣé bẹ́ẹ̀ mi àti àjìjọ bẹ̀rẹ̀ sí ni máa múra ni mo ti ṣetán láti ẹ̀kọ́ sí ìwọ mò ń dúró de iná tí èyí gan ó ju tó ní ìnáwó lọ. Kẹ́mi bóyá o mọ̀ àjọ ń ṣènáwó tèmi ni o. tí èyí gan pọ̀ ọkọ mi ṣáà ló ń ṣe nǹkan kò ń ṣọkọ ẹ. ẹ ó tiẹ̀ mọ̀ bóyá bẹ́ẹ̀ lèmi máa ti fọkọ tèmi fẹ́ léni. ṣé ìyẹn ló ń bá lọ síbẹ̀ ó bá ṣe gbogbo makeup yẹn náà ó kú mọ̀ ó kàn máa try ní olè bá mi. kò máa ta iwájú lè rò ń bẹ̀rù. whatever ṣáà dáhùn ṣé mo bá ṣe máa yà supermarket a lè ṣe máa gbé pè mí lọ́nà. Oh, that's true. No problem. Oya, then what about Sammy? Yeah. Joe, today not Oga o. Tọ́mù jàrí. Oga. Àbí? Ó lè jẹ́ ọkọ̀ ìlú lọ́lé. Àwa la ní fọ́ọ̀tì dé. Ó ní mo ti ẹ̀sìn bẹ́ẹ̀. Ó ní náà try. Ṣé o ti mú káàkiri? Mo ti mú. Ìfáwọn yẹn kò ti gbé mọ́tò síta. Wọ́n mi ṣoṣo. Let's go there. Ṣáwọn ọ̀rẹ́ kọ́ ẹ̀ kò tó ọ̀dájọ́ má ṣàjọ má ṣàkóso bẹ́ẹ̀ ni òun lọ òun padà bọ̀ gbogbo bàjẹ́ lọ bọ́ padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó ń gbà yé ṣòwò ẹ̀ náà ń dúpẹ́ o. Tókunbọ̀ báwo lè ṣe báyìí náà táìmù tí ń lọ náà ó dẹ bọ́ta ṣọ́dúgba tó àwọn ta pè tó bá lọ tán ni. àbí o òun náà mo máa múra bí obìnrin nìyẹn. ọ̀gá o. My baby. Ṣé kò tẹ́lẹ̀ kẹ́ máa tún máa ṣe ilé like this time ẹ̀ ń wo aago ṣá. Kí ló kún ìṣe? Tókunbọ̀. My dear, kí ló wá ṣe ń bí? Kí ni gbogbo nọ́ńsẹ̀nsì? No, kí ni ìtumọ̀ gbogbo ilé? Ṣé mo ní kó pàdé mi ní ọ̀nì? Báwo ló yẹ kó ti pàdé mi? Kí ló wá ṣe ń gbà yìí? Tókunbọ̀. Jọ, ta lẹ́nu yìí? O ò lè béèrè ẹ lọ́wọ́ mi, ọ́ ló yẹ kó ti pàdé mi. Kí ló wá ṣe ń bí báyìí? Ta lẹ́nu yìí ná? Torí mo rí tẹ̀ tẹnu bọ́ra yín lẹ́nu. Wíṣì sọ fún bí mo ṣe jẹ́ náà. Sọ fún bó ṣe jẹ́ sí mi. Sọ fún jẹ́ kó mọ̀. Ok, ìyàwó mi ni ẹni tí mo fẹ́ fẹ́ sí ilé. Kí ló sọ? Ẹni tí mo fẹ́ fẹ́ rè. Òun ló ti gbọ́ yẹn. Kí ló sọ? Kí ló sọ? Kí ló pè é sìn? Ìyàwó mi ẹni tí mo fẹ́ fẹ́ sí ilé. Very stupid. Ìyàwó ìwọ. Ní èdè ọ̀rá ìmọ̀ pọ́bìnrin ní akílódé náà. Ṣàmàníwá bàbá ṣe mọ̀ ọ́ ṣetán nígbẹ̀ni nígbẹ̀ni ká má ṣe ṣọ̀hún kọ́ náà fi gan ká má ṣe ṣọ̀hún ìbàjẹ́ gan ẹ dákun ẹ bá wa bọ̀ ẹ kí n dúró síbi tó bá fi mí sí ṣé mo ẹ wò èèyàn kan wà mí bọ̀ sí tó bá ti dé kẹṣà àti náwó nú ilé sí kó wá bá mi. ọkùnrin àbóbìnrin. tó bá ti dé ẹyin ṣe tó bá ṣàtìlẹ́yìn kẹ náwó nú ilé sí kó wá bá mi. torí ẹ̀yin náà lẹ sọ pé bẹ́ẹ̀ni bọ̀dù bá wáyé dé bíbá yìí pé kí n sọ pé ẹ̀ sí ara ni. èèyàn tí mo sọ lẹ́ǹkan yẹn ò tọ̀ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ẹni tó ń bọ̀ yìí Ọpẹ́yẹmí lórúkọ ẹ̀ tó bá ti dé kẹ náà ká sínú ilé kẹ ní kókó wá bá mi ṣẹ́gbọ́. àbí kí n kúkú mú wá bí ìbáṣọ nǹkan sì sí. mo ní pé tó bá ti dé ẹ̀yẹ ṣáà ti náwó kẹ ní pé kó wá bá mi ṣe fẹ́ tiẹ̀ lé ni wàhálà yín pọ̀. Èmi gan-an mo bọ̀.
yẹ béèrè pé sọkùnrin ní àbóbìnrin kódà kí sáwọn oníbàárò bá kà tọ́ka rẹ̀ máa lọ. Yẹmi, mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò ní any business pẹ̀lú àwọn cultists. So just forget about it, please. A ní kò gbàgbé ẹ̀. But my life is at stake. Kò sí kankan tó fẹ́ ṣe. Ṣùgbọ́n you're safe, don't worry. Okay? Nǹkan tá a bá wá síbí ni kò jẹ́ ká ṣe. If that's how you want it. Yes. Okay, let's rehearse. But kí ló ṣẹlẹ̀ jù? Fojú mi sílẹ̀, don't worry, we'll talk about it later, please. But yeah, so how far to get our lines àbí báwo? Mo kàn ti ṣe àwọn jottings kan ni that I can cap for you. Then from there we can build on it. Okay, right. Koríkòsùn ni ọ̀rọ̀ ìfẹ́ jẹ́. Bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ rí. Ìfẹ́ mi sí ọ ó lẹ́wà ju òdodo lọ. Àfọ̀mọ́ ìfigisílẹ̀. Ìyẹn ni orí fi jẹ́ àdìmúlà ìfẹ́ wa. Ṣé gbé lóòótọ́ ni pé koríkòsùn ni ọ̀rọ̀ ìfẹ́ jẹ́? Bẹ́ẹ̀. Pé bí àdánwò báyìí ni ọ̀rọ̀ ìfẹ́ rí. Ṣé wá rí ìfẹ́ mi sí ọ? Ó lẹ́wà ju òdodo lọ. Torí àfọ̀mọ́ ìfigisílẹ̀. Ìyẹn ló jẹ́ kí orí jẹ́ àdìmúlà ìfẹ́ wa. Níṣe lọ́kàn mi mú mi ìfẹ́ rẹ̀ ló bá sọ mí dọkùnrin lórí. Ó kù báyìí nígbọ́n ìfẹ́ rẹ̀. Ìbọn ìfẹ́ wa ò lè kú sójú ogun. Sorry, you're not participating. Hello. I'm so sorry. Please. You want to talk again? Okay, let me just continue from the point where I stopped. Sorry, please. So this is not part of the rehearsal. This is not part of the script. Stop! Please! Ajé, bàbá, ẹ káàbọ̀. Ṣé kò sẹ́ tó bèrè mi? Ṣé nínú ilé? Ta ló bèrè mi? Kò sí, wọ́n á bèrè ẹ̀yin gángan. Láti bí wákàtí tó fà, sọ ìgbà àwọn ọ̀gá ṣe lọ, inú ilé ó dàrú nísìnyí, nǹkan lọ nú ilé. Mo sọ abẹ́rẹ́ sọ, ẹ̀mí ọ̀kẹ́ mi. Ẹ bá mi mú, bẹ́rẹ̀ mi, you bẹ́rẹ̀ mi. Ó bẹ̀rẹ̀ mú rẹ̀. Hello? DPO. Èmi ni yes Johnson. Túnjí Johnson bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ bá mi send our voice image láti apprehend criminal kan bí. Yà ẹ ṣe. Ẹ jọ sá. Ẹ tó wákàtí mẹ́fà ó ti wà nù léwu. Báwo lè ṣe wá ṣe ìwé la ní kẹ́ lọ kà ọ̀rọ̀ lẹ lọ ń dá tó wà ti dọ̀rọ̀ ọ̀tọ̀lọ́pàá. Ẹ sà kò kọ́ sí pé bóyá a lọ ń fa wàhálà ní skul tá bá ti lọ skul yìí la máa lọ ń kà ibi tó máa fi yọ wá síbẹ̀ ibẹ̀ ló máa ń ṣomi sí ọ̀rọ̀ yẹn ọlọ́mọ yẹ kíyàn rí àkóbá dàbà nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé wọ́n fún wa ní assignment kan ní skul so Kẹ́misọ́lá ọ̀dẹ̀ wá sí skul for days àwa ń wà worried èmi gan ni mo tún fọ́ sí Opeyemi pé kó lọ wo Kẹ́misọ́lá ń gbé kó lè mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ sí kò fẹ́ lọ gangan gbà tó dẹ̀ lọ ìgbà tó débẹ̀ mo rí lè mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn nǹkan tí mo ṣàfùmọ́ ni pé láti bẹ̀ lọ ó di pé ó di ọ̀rọ̀ ọlọ́pàá ó di pé wọ́n lọ́ọ̀kẹ́ ọ̀
Daddy ẹ wo bí a ṣe máa yọ Opeyemi kúrò níbi tó wà yẹn gangan ní kókó. Ara àwọn ìrìnkúrìn àwọn ìrìnkúrìn tí mò ń kìlọ̀ fún yín náà. Ṣé kìí ṣe ìrìnkúrìn yẹn? Tí mo máa ń kìlọ̀ fún yín, ẹ máa rántí ọmọ ẹni tẹ́yìn ń ṣe. Ẹ máa rántí ọmọ ẹni tẹ́yìn ń ṣe. Ẹ má kẹ́gbẹ́kẹ́gbẹ́, ẹ má ní ìrìnkúrìn. Ẹ lọ kàwé yín, ẹ fèsì ìwé yín. Anyway, ìyẹn ò ń ṣe problem náà. IPO tó wà in charge case mo mọ̀. Màá pè á sọ̀rọ̀. Daddy ẹ ṣe gan sá. Bá jẹ mọ́ wípé kí n lọ sí police station yẹn ni màá lọ. Bá dẹ̀ jẹ́ pé a máa pa. Ṣé dúró torí ìyẹn ni wọ́n ti wá fi school ẹ̀ lo kàwé mọ́tò fi ń sábọ̀ lé. Daddy iṣẹ́ mọ̀ pé èmi àti Opeyemi we are brothers. Then ẹ mọ̀ kí nǹkan tó bá ti dé bá ojú ó ti dé bá mú. So a dẹ̀ kò sí nǹkan tí máa ṣe òun náà máa ṣe nǹkan tí nǹkan tó náà máa ṣe èmi náà máa ṣe because nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sí èmi náà nìyẹn. Òótọ́ ni orí yẹn sọ orí sọ. Wọ́n máa padà sí school tiẹ̀. Màá ṣe ọ̀nà bí òun náà máa ṣe tètè padà sí school. Okay sir, Daddy ẹ ṣe gan sir. Agbára Ọlọ́run. Ṣé bẹ́ẹ̀ kò tó ọ̀dájọ́ má ṣàkóso bẹ́ẹ̀ni ohun tó lọ ó ń padà bọ̀ gbogbo bàjẹ́ lọ tó ń padà bọ̀ ká má ṣe sọ̀hún ìbàjẹ́ kan sílẹ̀ bẹ́ẹ̀ni. Mo kàn fẹ́ fún àtàwọn ọkọ̀ ẹ̀ kí ni nǹkan tẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ ọ̀bọ̀ ọ̀pẹ ọ̀rọ̀ ọ̀pẹ yìí náà yé mi bó ṣe ń bí mi báyìí gan lèmi gan ṣe ń rò kò yé mi rárá torí pé Kẹ́mi ló pe ṣe tèmi pé wá rìhásì òun lé ó wá ń rèpù òun mi ò dẹ̀ mọ̀gbà tó di bẹ́ẹ̀ tó ti dẹni tó ń rèpù èèyàn mi ti ẹ̀ understand kò yé mi. Of course, I don't understand. That's serious o. Very very serious torí rape case èmi ò mọ kó má yẹ kí Jane ló máa end arrest I don't know. Anyways kí ni àwọn nǹkan tó wá fẹ́ ṣe sí àbí báwọn ìfẹ́ release ẹ̀ náà. Like seriously I don't know. Ó dìgbà tèmi gan bá rí wọn máa tó béèrè ọ̀rọ̀ yẹn dáadáa torí ọ̀rọ̀ náà kò tiẹ̀ yé mi bákan ni. All right ẹ̀rí o ṣe gan àwọn infos tí mo kàn ní kí n gbà látọ̀dọ̀ yẹn. All right. Ṣáwa. Okay I'll leave that to you. Thank you. All right. Ẹ dákun ẹ sọ fọmọdé kó fẹ́ sọ ṣe torí ọ̀tọ̀ ni wọ́n ní kò lọ ṣe ilé ìwé ọ̀tọ̀ ni wọ́n ń ṣe. Mo ti débi lánàá gbogbo ń tẹ́ bá ṣe lálẹ́ yìí o. Ṣé rí àwọn ọmọdé yìí cosmate jọ ni wọ́n ní assignment ní school Kẹ́mi ò dẹ̀ lè lọ sí school. èrò cosmate alájọṣepọ̀ wo ni ṣé dandan náà ń báyọ̀ ṣe nǹkan pọ̀ ni tó fi wá di pé nínú pálọ̀ tèmi wá ń rèébù ọmọ ní tipátipá. no bọ́ yẹn láti ṣe wọ́n because àmọ́yé ọmọ tó ti rèébù táìpé àtẹ̀jẹ̀ wa mú ọmọ ṣe ti búkọ̀ ṣe ti mi àti ọmọ ṣe ti wọlé bá wọn bẹ̀ ní o eléyìí máa ṣe wọn kò ní ṣe irú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ. tí mo dẹ̀ bẹ̀yìn títí lánàá. sáà nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí lórí kéèsì pé ẹ fẹ́ kó lọ sí court ká fi ọmọ yìí sílẹ̀ ni mo sọ fún yín pé kò sí nǹkan táwa lè ṣe ju kẹrẹ́ni tó ní ẹjọ́ lọ ẹni tó dẹ̀ ní case ẹgbọ́n nǹkan tí wọ́n sọ báyìí wọ́n ní àwọn ò gbà pé kóòtù làwọn ń lọ ẹ wo ṣe rí ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan tó lè lọ títì tí àwọn ọlọ́pàá ní láti ṣiṣẹ́ ti wá nǹkan tó fi bá sọ làwa máa tẹ̀lé so ti yé ń sìn ẹ̀ẹ́dẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ wọ́n láwọn ò gbà so I think the best thing ni pé kí ẹ wá lọ́ọ̀yà tó wà òkè dáadáa tó máa lè defend case yẹn. Yes. That will be the best thing. ọ̀gá ọlọ́pàá ilẹ̀ tó ń sọ eléyìí tí mo dẹ̀ bẹ̀yìn lánàá tí mo bẹ̀yìn pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí mo bẹ̀ chief ẹjọ́ torí náà. ẹ sà mo sọ fún yín lánàá tẹ́ ń bẹ̀ mí pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe tẹ́ni tó lẹ́jọ́ bá sọ pé àwọn ò ṣẹjọ́ kí làwọn ọlọ́pàá fẹ́ ṣẹjọ́ fún ẹ sà mọ̀ yìí pé ó dáa kéèyàn bímọ kéèyàn tọ́ ọmọ téèyàn ò bá kọ́ ló máa gbélé tó bá kọ́ tà á láti kọ́ ọmọ wa kó má bàa gbélé tá a bá kọ́ kó má bàa gbé ta ni á jẹ́ pé ẹ̀ kọ́ ọmọ yín dáadáa tó bá dé court tí wọ́n bá dájọ́ wọ́n bá fi sílẹ̀ déédéé ẹni tẹ́ ẹ̀ bá kọ́ wọ́n bá débi tí wọ́n á ti kọ́ wọ́n á kọ́ dáadáa kò jù bẹ́ẹ̀ lọ. Chief mo ti fi Ọlọ́run bẹ̀ yín síbẹ̀ ẹ̀kọ́ ìjọba ló yẹ kẹ́ ẹ bá ṣẹjọ́ alágbàtọ́ lásán lèmi gbàtẹ́ ti sọ wípé court ni no problem ká pàdé ní court. ká pàdé ní court à ń gba èèyàn tó àgbà kí ni tèmi pẹ̀lú yẹn àgbàtọ̀ bá ọ. ẹ wò ó sá bíbí ò kéèsì láti lọ court. nígbà tí mi ń pè yín pé kẹ́ ẹ máa bọ̀ kẹ́ yọjú sí mi ó dàbí àṣejù
ṣe rí máa yìí bàbá tí wọ́n lọ yìí wọ́n pè mí jù every now and then wọ́n fi ń disturb mi pé kí n jọ torí ọlọ́run kí n fọmọ yìí sílẹ̀ kí n jọ torí ọlọ́run kí n ṣàánú àmì kò sí kẹ́tẹ́ mi fẹ́ ṣe ẹ̀jẹ̀ kẹlẹ́jọ́ jókòó ó lẹ́rẹ̀ tíjọ́ jókòó tẹ̀lé ti sọ fact fún wọn yẹn so the best thing tí wọ́n bá fi wọ́n sílẹ̀ nílé ẹjọ́ déédéé bọ́dẹ̀ fi sílẹ̀ ní court òun ló dẹ̀ mọ̀. ẹ ò bọ́ yẹn láti ṣẹ̀wọ̀n ni o ẹ̀yin ò rántí ọlọ́run wà tí tẹ́tẹ́ ń tọmọ ni ìfà bọ́ yẹn náà dà ẹ̀bẹ̀ yìí ti pọ̀jù wọ́n wá ní pé ẹnìkan lọ ń ṣí ilẹ̀kùn sẹ́ẹ̀ látẹ̀kùlé tí mo fẹ́ fojú ara mi rí bọ́ yẹn. kò sẹ́ni tó lè fi sílẹ̀ láéláé. ẹ jẹ́ kí n rí. ó wà ní cell 2 bóyá kí n sọ pé kí wọ́n mú wá. no mo á lọ bẹ̀ mo fẹ́ rí sẹ́. ẹ fẹ́ fojú yìí kan ok ẹ jáde ń sìn so ẹ béèrè Láre ní IPO ìgbẹ́gẹ́ tí máa pè kó tó di pé ok yà. Opeyemi Toba lẹ́yìn ìgbà tí ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ ilé ẹjọ́ yìí dá ẹ ní ẹjọ́ death by hanging. Arise. Somebody kúrò ní o ẹ̀rí ọ̀la ni kíní kan ni mo mọ̀ dájú I will be somebody. Dádì wa ló máa kú fún wa ní bàbá ṣíṣe. Dádì. Ẹni tó pè ní dádì yẹn alágbàtọ́ lásán ló sọ pé òun jẹ́ fún chief náà jẹ́wọ́ ẹni tó bí ẹ fún chief. No sir, that's my dad. Inú dẹ̀ máa ń kọrin. Yes sir. Ẹjọ́ sá, ẹjọ́ please help me. Mi ò rẹ́pù ẹ̀. Mi ò ṣe ní ti fún ẹ ní rẹ́pà. Ṣàmánì wá bàbá ṣe mọ̀ ọ́ sí tán nígbẹ̀ni ká má ṣe ṣọ̀hún kọ́ lọ́ọ́ fi kàn ká má ṣe ṣọ̀hún ìbàjẹ́ kan. ẹ wo ṣe mọ ẹ dákun ẹ bá wà mọ́ ní police station èdè tẹ fọ ó rú mi lójú ó lè jọ mi lójú ẹ ní ẹ̀yìn kan ní bàbá ẹ̀ ṣùgbọ́n alágbàtọ́ ni ẹ ṣàlàyé ẹ̀ fún mi ẹjọ́. bẹ́ẹ̀ ni èmi ni bàbá ẹ̀ ṣùgbọ́n mi kọ́ ni mo bí alágbàtọ́ lásán ni mí. báwo ló ṣe dọ́dọ̀ yín wá pé ẹ̀yìn kan ní bàbá ẹ̀ báwo ló ṣe jẹ́. níbi iṣẹ́ tí mo wà tí mo ń ṣe tí mo ti jẹ́ ọ̀gá Sycamore baby so. Sycamore. yes. kì í ṣe wípé wọ́n máa ń gbà fún yàn láti mú irú ọmọ bẹ́ẹ̀ wá sọ́dọ̀ ṣùgbọ́n nítorí pé ọmọ yìí dá sí mi ó wúlò kì í rojú rárá kì í rojú iṣẹ́ kankan mo wá ní láti tò àwọn ìwé kan tí mo fi mú sọ́dọ̀. ọmọ tẹ́ ẹ̀ sọ ẹ̀ kí ló pe orúkọ ara ẹ̀ fún yín. ọ̀rọ̀ ńlá tún nìyẹn nítorí pé bá a ṣe ń béèrè orúkọ ẹ̀ Opeyemi ló ń dárúkọ kí lorúkọ abẹ́ a ní somebody. somebody. yes. nítorí pé ó dàbí pé ó ti lose memory nígbà náà bí mo ṣe kúkú fún ní Opeyemi nìyẹn. bẹ́ẹ̀ kò tó ọ̀dájọ́ má ṣe ṣàkóso ẹni ó lọ ó ń padà bọ̀ lókun bàjẹ́ lọ tó ń padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó ń gbà yé ṣòwò ẹ̀. lọ́jọ́ náà lọ́hùn nígbà tí gbogbo ẹ̀ wáyé ìdí tí èmi gẹ́gẹ́ bí ipò mi níbi iṣẹ́ wa
gẹ́gẹ́ bí ipò tí mo wà lẹ́nu iṣẹ́ ìjọba mo máa ń gbìyànjú láti ní àwọn àdàkọọ́lẹ̀ tara mi nítorí irú àwọn ọjọ́ báyìí tí mi ò ní àǹfààní àti padà lọ sínú ọ́fíìsì yẹn mọ́ pé mo fẹ́ lọ mú kankan òun ló fa irú fáìlì ọjọ́ náà vividly mo rántí pé 13th of August year 2000 ọjọ́ tí wọ́n sọ pé ọ̀sán máa dòru tí ó dòru mọ́ tí wọ́n sọ pé ayé máa parẹ́ tí ó parẹ́ mọ́ 13th of August fọ́tò tí mo yà fún ọmọ náà ni nítorí ìfẹ́ tí mo ní sí ṣé mọ̀ pé njọ́ tí wọ́n wá gbà kúrò lọ́dọ̀ mi aṣọ tó wọ̀ náà rèé. See, you see, that is life. A small world. It's a small world. Àwọn àgbàlagbà ní ẹni kú ó máa ń pàdé ẹni sọnù. And gẹ́gẹ́ bí mo ṣe sọ gẹ́gẹ́ bí ìṣe mi gbogbo àwọn ọmọ tí mo bá nífẹ̀ẹ́ sí ìgbà náà mo máa ń gbìyànjú láti ní àkọsílẹ̀ tí wọ́n fúnra mi sínú archive tèmi file by file. má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ kó má jọ rẹ̀ lákòsí ohun tó lọ ohun padà bọ̀ gbógun bàjẹ́ lọ́gbọ́n padà bọ̀ ká má ṣe sọ̀hún ìbàjẹ́ kan sílẹ̀. Mummy ẹ ní sùúrù now, just calm down. Mo ní sùúrù mo dúró náà ni. Mo fi dúró ní ọkọ mi. Ẹyin nìkan ló bẹ̀rẹ̀. Ọmọdà. Adéwálé dà. Ó yọ̀ pé mi kò lè dédé kọ́ kì í mọ́lẹ̀ kí n máa gbé bọ̀ pàtí kì í ṣe tàtà ni. There are protocols, there are processes àwọn nǹkan tí èèyàn máa follow. Kí ni gbogbo procedure protocol and all the rest of that kí ni mo fẹ́ fi yẹn ṣe ṣe bẹ́ẹ̀ mi lè mí bímọ mi Ọlátúnjí ṣe bẹ́ẹ̀ mi mo bímọ mi gbàmí tó bá yẹ kó ti act fast wàá máa act slow níbẹ̀ ó yẹ kó mọ́mọ́ yẹn kó máa mú bọ̀ nínú ilé ń bíbá yìí ni àbí when is going to be the right time for me ṣọ́ nígbà tí n bá kú ni. Mummy ẹ ní sùúrù but daddy ṣe bẹ́ẹ̀ iná lẹ sọ pé ọmọ yín lẹ́ni yìí èdè sọ pé ẹ̀ ṣe ju ọmọ kan release wọn náà. Ẹ má tà mí láwọn díẹ̀ kí mi káàbọ̀ ẹ kàn ń òkè DPO náà ni. ẹ̀bùn wọn ìjọ kéde bá DPO. ẹ ló DPO ẹ káàsán sir yes sir. ẹ ṣe mo dúpẹ́ mo rọ̀ lọ́wọ́ yín láti rẹ̀ tí mo ṣe ní kẹ́ máa ń ránṣẹ́ pé bàbá yìí ní pé àṣẹjọ́ chief ìgbà tí ẹ ti sọ pé dandan ẹ fẹ́ rí máa yìí tí ẹ ti mo ti mọ̀ pé ibi tí ẹ fẹ́ arrive sí nìyẹn bẹ́ẹ̀ tí ẹ má yẹ kí n parọ́ fún yín o kò possible yes kò possible kẹ́ má ṣẹjọ́ mọ́ kẹ́rí wọ́n ti ẹ̀ understand ni pé IPO ó ti arrange case already wọ́n máa appear ní court ní Monday wọ́n máa call case yìí so definitely kò sí nǹkan tá a fẹ́ ṣe ṣé màá lọ sọ fún ọ ní kóòtù pé ó yá yọ case file ẹ fa gbogbo no. dákẹ́ bẹ́ẹ̀ ni a lọ court Monday àwọn lawyers mi wọ́n á sọ fàdájọ́ mo dẹ̀ sọ pé tára lè gan bá gbọ́ ohun tá a sọ yìí wọ́n á ní ká máa lọ náà ni because sọ́ọ̀sì sọ fún mi ọ̀rẹ́ ó dẹ̀ wò mí. sir kò try láti rape mi irọ́ ni mo pa mọ́ jerry assignment lásán ló wá fún akànṣe rehearsal ni àmọ́ bí dáàdi mi ṣe wọlé lẹ́rù ṣe bà mí ló jẹ́ kí n parọ́. chief ó dàbí ẹni pé ẹ ò mọ bí ọ̀rọ̀ tí ọmọ yín sọ bóyá nípọn tó ẹ mọ̀ wípé ọ̀daràn lòun gan báyìí yes ọ̀daràn ní the sense that pé ó parọ́ mẹ́ni ẹlẹ́ni ṣé o mọ gravity yẹn nǹkan tó ṣe yìí ni
ó ti ti ọmọ yìí dé bèbè ẹ̀wọ̀n ọ̀ràn tó dá yìí ẹ̀wọ̀n ńlá ni nílé ẹjọ́ tá bá sit fún kéèsì ẹ̀gbá báyìí wọ́n ń gbé lọ nìyẹn so ìwọ fúnra ẹ nísìkò wá sọ pé kò mọ̀ nípa ẹ̀ irọ́ ni ìwọ gan fúnra ẹ ti dọ̀daràn ẹ di person kò sí kẹta máa ṣe a máa fòun sílẹ̀ òun lá máa padà arrange fún defamation of character. ẹ má jáde mẹ́rin nítorí ọ̀rọ̀ eégún o ṣe rí ẹgbẹ́ ṣe ń wo òyìn gan ọmọ mi ni. ọmọ bíbí inú mi ni. ọmọ tẹ́yìn bí ẹ ṣe come again ọmọ tí ẹ̀yin bí how come. ẹkún òní o ẹ̀rín ọ̀la ni kinní kan tí mo mọ̀ tó dá mi lójú I will be somebody. ẹkún òní o ẹ̀rín ọ̀la ni kinní kan tí mo mọ̀ tó dá mi lójú I will be somebody. ẹ wo ẹ mú gàrí yín o torí tẹ́ ẹ bá mú àmọ́ gbàtà máa rí mi o ẹ gbọ́ kí ló dé tí wò ó mú ẹkún òní o ẹ̀rín ọ̀la ni kinní kan tí mo mọ̀ tó dá mi lójú I will be somebody. I may be nobody today. I will be somebody lọ́la. Ẹkú òní o. Dókítà, ìpẹ̀lẹ́ ẹ ṣé gan. Ẹ kú ìtọ́jú wa. Ọlọ́run á wà pẹ̀lú. Dókítà. Ó yẹ kí nǹkan tí mò ń sọ ti yé yín látijọ́ yìí. Ẹ wo mí ẹ ń sọ fún mi pé 50-50 chance ni mo ní láti lọ́mọ láyé. Ẹ wo ọjọ́ orí mi, ẹ wo ìyàwó mi. Ẹ rí pàrọ̀ méjèèjì tí ń dàgbà. Ṣé orí 50-50 chance la máa jókòó sí dókítà? Ẹ bá ń wá nǹkan ṣe sí i. But chief tí n bá gbọ́ yín dáadáa ẹ kàn ń parabulate ni ẹ ṣe kú jẹ́ kí understand ibi tẹ́ ń lọ gangan. Ok ẹ tí understand mi ẹ máa understand mi sí. Ṣé rí nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi? Àwọn kan máa ń wà tó máa ń bímọ tí ó jẹ́ wípé wọn ní owó láti take care ọmọ yẹn. Tí ẹlòmíì ó máa bí ọmọ tàbí pé kó sọnù bí àwọn unwanted pregnancy irú àwọn bẹ́ẹ̀ tán bá bí ẹlòmíì ò ní owó láti fi take care àwọn irú àwọn ọmọ báyìí ẹ bá mi wá èyí tí mo lè adopt inú wọn kí mi náà lè jẹ́ ọlọ́mọ láyé. Ṣẹ́rí tí n bá ti adopt ọmọ yìí èmi àti ìyàwó mi a máa gbé ọmọ yìí travel lọ sí ìlú òyìnbó a máa lo some time bẹ́ẹ̀ tá a bá dẹ̀ ti dé á dàbí ẹni pàwọ́ la bí ọmọ yìí. Ẹ wo dókítà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé tó bá yẹ pé nípa tó wó ni ipa Ọlọ́run kà kó sí etá lè ná lé lórí. Bẹ́ẹ̀ni yes. Ìrànlọ́wọ́ yín nìkan la kàn need. Chief ṣẹ́rí nǹkan tẹ́ ń sọ yìí nǹkan tó wà very very simple ni ó wà simple ẹ kò wá ní nearest motherless baby home kan ẹ wọ bẹ̀ lọ ẹ go through protocol kẹ́dẹ̀ get ọmọ kan kẹ́ adopt ẹ̀ ó ń ṣe nǹkan tó ní àwọn èèyàn ń ṣe dáadáa even abroad wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ sọ yẹn ń ṣe big deal ó ṣe nǹkan tí ó nira tẹ́ẹ̀dẹ̀ ṣe. Ẹ wo doctor ẹ wo irú motherless baby home tẹ́ sọ yẹn ẹ̀yin náà rí yẹn sọ ṣùgbọ́n ó ní nǹkan táwa náà ń sá fún. Ẹ wo bí a ṣe ní orúkọ tó ní àdúgbò ní agbègbè ká wá lọ sí motherless baby home ká lọ adopt ọmọ ẹ wo tó bá dijọ́ kejì pépà máa gbé e. Àdẹ̀fẹ́ nǹkan tó láriwo lọ. Bẹ́ẹ̀ ni ariwo àfáriwo rárá at the end of the day gan ọmọ yẹn gan òtún wá ní jẹ́ tiwa mọ́ ọmọ ìjọba náà ṣì ní. Chief ẹni sọ nǹkan tí èèyàn understand ni pé ó ní way and manners wọ́n máa fi ń ṣe tí òfin nígbà pé pépà àgbègbè kan ń gbé
ṣé nǹkan tẹ́ni kí n ṣe fún yìí sí kò possible mi ò ní tó kí mo fẹ́ help yín kí n ṣe nǹkan tó máa bà 20 years certificate mi jẹ́ bí mo lọ ṣe nǹkan tó máa fẹ́ tí mo fẹ́ dókítà tí yóò lè bàjẹ́ lọ́wọ́ gbogbo ọ̀nà tẹ́ máa gbà tẹ́ máa fi hàn mí lọ́wọ́ ní kẹ́ bá mi wá ẹ bá mi tọ́jú ọmọ mi kò gbọdọ̀ kówó ní mo ní mo wá lọ. ẹ ní sọ Mr. Johnson ẹ kò já wọlé bẹ́ẹ̀ yẹn ẹ pàwọn àlejò wọn wájú mi. ẹ má bínú dókítà ẹ ṣàánú mi ẹ sì ń jókòó bí ni ẹni kí n wówó lọ mi ò rówó 500 àti mo tún gbà lọ́wọ́ ìyàwó mi dókítà iye tó kù rèé ẹ mo tún ta bàbá àjẹ̀bù mi ò tún jẹ nọ́mbà ò tún wá ẹ má bínú tí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú dókítà my child is dying help me ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dókítà ẹ ṣàánú mi. Mr. Johnson ẹ wo ṣé gbólé tẹ̀ ṣe kò help now ẹ ti ṣàlàyé fún mi mo ní kẹ́ lọ wá change díẹ̀ wá kí n kò máa ń take care ọmọ yín ẹ kò wá halẹ̀ wọlé just like that mo ní kẹ́ fọkàn balẹ̀ go and get that little change. dókítà mi ò rí ṣéńjì mi ò rí owó ṣé bẹ́ẹ̀ gbọ́ ṣé bí mo sọ̀rọ̀ mi ò rí owó. dadi ọ̀rọ̀ sùn ọmọ my child is dying ọ̀nkẹ́ yọkọ̀dẹ́ wà lè tún ṣe fún mi lóore tó bá jẹ́ wípé tó lówó dé ni tó bá jẹ́ pé tó lówó dé ni dókítà ẹ bá mi wá yẹn èmi náà ti bímọ ọjọ́ orí mi lọ náà tẹ́lẹ̀kẹ́ tó mọ̀ ẹ bá mi wéyìn tí fi fòwò nínú àbúkù mi máa fi tó dógò lára ilé ìbá ti wá wá fún mi lówó tó mo tọ́jú ilé ìtara ẹ̀ yá máa wá tẹpá mọ́ṣẹ́ mi máa wá bí mo ṣe máa san gbèsè ẹ jọ̀ọ́ dókítà. It's okay ẹ wo ẹ ṣe lọ dúró díẹ̀ máa pè é just 5 minutes. solution wa ẹ máa wọ ẹ ṣàkówó iná ẹ kò sápò. dókítà solution wa. mo ti gbọ́ ẹ máa ẹ kún ẹ kí n àtẹ́sí wọn tó máa pè é wọlé ṣe gbọ́. ẹ ṣe it's okay ẹ ṣe sà ẹ ṣe ìfọlá láàfin ọ. ṣe rí nǹkan tá à ń sọ báyìí dókítà ṣe mọ̀ pé bíi tí a fẹ́ gbin obì sí. ẹ dókítà obì ti lálẹ́ òun pè báyìí. ó kí lẹ́mìn. ẹ wo irú ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí tí ò rówó tọ́jú ọmọ tí ò ní owó tó máa fi san hospital bill tó dẹ̀ ní tí òun bá rí anybody tó máa fún ọmọ dógò sọ́dọ̀ ẹ̀ tẹ́nìyẹn máa fún lówó àwa máa fún ọkùnrin lówó ẹ̀gbọ́n àá fún ọkùnrin ní 5 million tó bá lè fún wa ní ọmọ tó ń sọ yẹn. chief nǹkan tẹ́ ń sọ yìí ẹ dẹ̀ believe pé nǹkan tẹ́ máa lè ṣe ni. tábà ní lè ṣe àní sọ àbí kí ló ní mo sọ. even tó bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ a máa ṣe. ṣé rí ẹni yóò lè jẹ́ pé institution tó wà lókọ̀ fi ń sọ eléyìí o mọ̀kàn tẹ́ bá kọ́ ṣe fún mi ní pé ẹ fún mi ní time ẹ jẹ́ kí n pè kí n bá wọn sọ. ṣe rí ọkùnrin tèmi ń wò yìí kì í ṣe bára ṣe ń ta tó bá rí owó yẹn ní tó sọ yẹn ó máa ṣe ẹ bá a bá sọ̀rọ̀. ẹ jẹ́ kí n ṣe èyí fún ọ. ẹ sọ fún mi pé kí n fún yín ní ìṣẹ́jú márùn-ún ẹ má bínú dárí ẹ jọ̀ọ́ tí yóò ní bàjẹ́ dókítà ọmọ yẹn ń pariwo ó ń dẹ̀ rora. calm down Mr. Johnson please calm down. tí náà kò ń ṣe o ṣe nǹkan tẹ́ sọ ẹ sọ lójú Mr. Johnson. ẹ pẹ̀lẹ́ arákùnrin ẹ kú ìtọ́jú Ọlọ́run á bá yín wò. àmín. ṣe rí àìsàn ó yàtọ̀ sí ikú ọmọ yín ò ní kú. àmín Jésù. but àwa máa fún yín ní owó tí ẹ fi máa. bẹ́ẹ̀ni a máa fún yín ní 5 million naira. mo sọ ní ilé ẹ bá mi mẹ dókítà ṣé lóòótọ́. bẹ́ẹ̀ni but 5 million naira yẹn on condition ni o condition tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn. lóòótọ́ chief èmi mo sọ ṣùgbọ́n ṣe wá rí kì í wá ṣe ìmọ̀ràn tèmi nìkan náà wá lè dá sọ pé yóò rí bẹ́ẹ̀ ìyàwó mi wà ń ta dókítà ẹ jẹ́ ní kọ́kọ́ bá ìyàwó mi sọ̀rọ̀ náà. ẹ wo nǹkan tí màá kọ́ ni kẹ̀ ṣe ni pé kẹ́ pé madam kẹ́ ká salt ní ṣẹ́rí àtìrẹ́yẹ àwọn ìka ọmọ lọ́wọ́ sọ ẹ fọkùnrin balẹ̀ ọmọ yìí máa wà òkè. ṣé nísìn tí ẹ bá fẹ́ nísinsìn àwa máa fún yín ní cash tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ cash tó bá jẹ́ check lẹ́fẹ́ a máa kọ check fún yín. ṣé nìyẹn nísìn. jẹ́ kí wáìfù yín kájọ gbé yẹ. Bísọ́yè olóòtú àná bó ṣe ká lára rẹ̀. ṣe ìwà ẹ̀bẹ́ ìrí bọ́lọ̀ ń ṣe máa ń ṣọlá dókítà. ẹ wò my dear mi bá make suggestion kan mi bá ní ká jẹ́ kí dókítà máa treat ọmọ yẹn lọ dókítà ẹ máa treat ọmọ yẹn lọ. yes of course. gbogbo iye tó bá jẹ́ ẹ gbé sórí àkáǹtì wa. ìyẹn yàtọ̀ sí 5 million naira. ọ̀fẹ́ mi pé kí n fi sínú àkáǹtì tí bẹ́ẹ̀ pay for that. àwọn kan ń sunkún àrò àwọn kan ń sunkún àìlọ́mọ
oníkálukú pẹ̀lú tiẹ̀ ní láyò. dókítà náà wà kọ́ ló lọ́rọ̀ mo ní kí n mú ẹ dọ́dọ̀ dókítà kí n tó wá ṣàlàyé fún ẹ kó kọ́kọ́ fi ọwọ́ kó fi kó èrè mọ́ra. ó kéré tí mo múra kí ló ṣe é. àpò rere àrọ̀mọ̀ bá ti yá. dókítà ṣùgbọ́n dókítà wọ́n ní on one condition àbí dókítà. Madam mo believe pé ńgbà tí ẹ̀ ń wọlé bọ̀ ẹ̀rí chief kan pẹ̀lú madam wọn tí wọ́n gbẹ̀gbẹ̀ yín kọjá. bẹ́ẹ̀ ni mo pàdé wọn. chief yẹn ti ready láti take gbogbo pills yìí. wọ́n máa ṣe jẹ́ kí n lọ dúpẹ́ lọ́wọ́. no kò lè tó yẹn but on one condition. my dear condition wo tún ni. ṣe mọ̀ pé ẹ̀yin ní a lot ẹ̀yin ọmọ ẹgbẹ̀tẹ̀ àwọn máa lè explain fún yín better. ẹ wẹ má keep me in suspense ẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi náà. ìyá Ayọ̀mídé sórí olóyè tí wọ́n ní kó tó fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yẹn àwọn ọlọ́run fi ṣe gàrí tíra wa àṣetorí ẹni bá máa sọ̀rọ̀ nígbàláwo orí kò ní bí mo ṣe débi tí mo gbọ̀n dé lórí ọ̀rọ̀ pé ká lọ wówó ká wówó àwọn wa ní àwọn ṣetán o àwọn á bá wa san owó gbèsè tá a fẹ́ san tí wọ́n fi ṣètọ́jú ọmọ wa o àwọn á tún fún wa ní 5 million naira o. 5 million nígbà mi ṣe o. ṣùgbọ́n condition yọ kankan wá gbé wa ò ní pé bó ṣe wà yẹn ọlọ́run ti dá wọn dá o àwọn èèyàn mọ̀ wọ́n o ẹ̀wọ̀n ṣògùn owó ṣùgbọ́n wọ́n wá sọ pé tó bá tiẹ̀ wá jẹ́ pé àwọn máa ṣe irú oore yẹn o àwọn á fún wa ní 5 million láti fi yígbé ayé wa padà o a máa mú ìkan nínú ọmọ wa o àwọn àmà wọn làwọn máa bá wa tọ́jú ẹ̀ ni wọ́n fẹ́ ràn wá lẹ́rù ni o wọ́n ṣoore tí wọ́n ní o tẹ̀wá máa wo kì í ṣàwọn ló sọ o èmi ni mo kàn débi ni mo. gbẹgbẹgbẹ mi sọ irú ọ̀rọ̀ rádaràda wò lẹ ń bá mi sọ kémi lọ fọmọ tèmi ṣe fẹ́ bá ìpàṣà ẹ wọ dọ́kọ̀ ẹ fi mí lẹ̀ o ìwọ ọmọkùnrin ọmọ àti ẹ̀bú o dájú ó tẹ̀lé fi mí ṣe oògùn owó gan. madam. ẹ wọ ẹ má má dànù mọ́ ẹjọ́ torí ọdún kémi kọ́ ọmọ títí èmi torí 5 million ẹ mọ̀ kọ́tọ́ mọ̀ ní fẹ́ dà fún mi lọ́la ni èmi ò lè ṣe o dọ́kọ̀ láíláí mi ò lè ṣe. ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ ọmọ tèmi. ó ṣe gan ó ṣe mo dúpẹ́ ó ṣe ibi tó ti bẹ̀rẹ̀ ó ṣe ibi tó bá dé mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní dókítà. Mr. Johnson ẹ ojúmọ́ mi nìyí. àmì ò tí ìrànjú mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni dókítà mo bẹ̀ẹ́ títí dókítà mo ní bá mi tọ́jú ọmọ yìí gbogbo ohun tó bá wù kó jẹ́ máa wá padà sanwó máa wá ṣẹ́kúṣẹ́ ọwọ́ mi o láfi kí lọ wọ́wọ́ wá àìmọye ẹ̀mí tẹ́yìn dókítà ti gbàdánù nípa wípé owó ṣe bẹ́ẹ̀ dẹ̀ tipa. bá mi pé àwọn tó mọ́ ọmọ lọ mo fẹ́ gbọ́mọ mi padà. mi calm down. mo gbìyànjú. ẹ̀mí mọ́ mọ́. I tried all my efforts. mọ́ mọ́. gbogbo nǹkan tí mo lè ṣe pátá ni mo ṣe. ẹ wọ́n sọ bẹ́ẹ̀. àwa ń gbìyànjú ni Ọlọ́run ló máa ń ṣèwòsàn. Ọlọ́run ló pọ̀ mọ́ àbíkọ́ ló pọ̀ mọ́ dókítà tó bá jẹ́ pé o ti tètè bá mi bẹ̀rẹ̀ ìtọ́jú lórí ọmọ yẹn ṣọmọ máa kú ọmọ ò ní kú ọláfowó gbogbo orú ẹ̀yin dókítà bá owó ni ṣé bó dẹ̀ ti tán ṣe bẹ́ẹ̀ ti pọ̀ mọ́ àyà ò tó yà àfàdà pakún ikú ti sá lọ báyìí ṣé kàdà náà tún sọnù bá mi pe àwọn tó gbọmọ tí wọ́n fún mi lówó kọ́ wá gbowó owó kọ́ bá ń gbọ́mọ mi ò tọ́mọ mọ́ ẹ pè wọ́n dókítà pè wọ́n. ẹ wo Mr. Johnson ṣé yàtí ìgbà táwọn ikú yìí láti yan ojú ọ̀tún wa ń lẹ wọ́n ti go out of the country ní òtí ẹ̀ mọ́ mo ṣe fẹ́. bẹ́ẹ̀ ṣé nílùú òyìnbó náà lọ ìlú òyìnbó bá jìnnà ẹn tó kú gan tó wà lájú ilé ọ̀run àwọn àgbàlagbà wọn á ní tàbá pọ̀ kún gbogbo alàyè ní dáhùn á pè wọ́n padà wọ́n wálé dọ́tọ̀ ya tètè pè wọ́n tètè bá mi pè wọ́n kọ́ bá ń gbọ́mọ mi o dọ́tọ̀ ẹ bá ń gbọ́mọ mi ò tọ́mọ mọ́ owó yín wà ní ẹ̀wá gbowó mi ò tọ́mọ mọ́. Mr. Johnson ẹ kò ní láti ní sùúrù díẹ̀ ṣé rí American àwọn pípọ̀ yìí lọ mi ò tí ẹ mọ̀ mi ò fẹ́ bẹ̀rẹ̀ ṣá ẹ kò ṣe sùn fi ariwo bẹ̀rẹ̀ kí ní yìí Mr. Johnson àfàdìgbò parí ẹ̀. TPO. kí ló
ń ṣẹlẹ̀ ní ìbàdàn. ẹ check mọ́tò yẹn. ẹ ṣe àṣọ àyẹ̀wò kan tó ṣẹlẹ̀. àwọn ní ìjọba bíbá ilé àmọ́ ọmọ tó ṣẹlẹ̀. ọmọ sáré gbọ́mọ yìí lọ sọ́ọ̀tì sáré gbé lọ. there's no problem ìjọ tá a ní láti ṣe kájọ tí wọ́n plan sí ilé no problem no problem. ẹ wo ẹ ṣe gidi I really appreciate effort ní ìṣẹ́gbọ́ I'm a one time sọmọ wá gbé wọn alright thank you very much alright let's go move. Yes, it's a small world. ọ̀gá ọlọ́pàá ọjọ́ tó sọ yẹn gangan ni wọ́n mú wá sí ọ̀dọ̀ tèmi ní ọ́fíìsì tí mo ti ń ṣe tí mo jọ̀gá. èdè máa wá wo pásítọ̀ mi ti fún mi lásán tẹ́lẹ̀. àárọ̀ yìí mi fẹ́ yọ ilé mi kí ló lójú pé ẹ̀ ń lọ bíṣẹ́. láàárọ̀ tí mo ń gbàdúrà ní sà amúlórí ìṣèpáyà kan ní sà. ìṣèpáyà? bẹ́ẹ̀ ni sà. kò bá rẹ̀ ti pè mí láàárọ̀ yẹn náà. kò ń ṣe ọ̀rọ̀ orí fóònù sà mo gbé kí tí wàá dé kí wọ́n rí yín. ẹ já sọ. ẹ máa ní láti gba àwọn ọjọ́ mẹ́ta àti àdúrà wákàtí mẹ́ta àwẹ̀ funfun dẹ́nu àti àdúrà wákàtí mẹ́ta. kí ló dé? dáàdi kí ohun mi tó ti sọnù lọ́jọ́ tó ti pẹ́ kó lè bá padà wá ní. ohun mi ni. dáàdi tẹ́ bá wá kọ̀ tí ẹ ò gbàwé náà ọlọ́mọ àjẹká máa wo òun ní ẹ̀ ní ọkàn pẹ̀lú ìbànújẹ́. ó di gbígbà ní mò ń ká mò ń fún bẹ̀rẹ̀. dáàdi ilẹ̀ ti ṣú ṣùgbọ́n tẹ́ bá lè bẹ̀rẹ̀ lọ́la ọ̀la máa bẹ́ta. òkè ọ̀la dẹ. tẹ́ bá ti wá gbà wọn náà tán àti àdúrà yẹn ẹ yọjú sí mi sá kálẹ̀ mọ́ tá a máa ṣe sí. oh that's great tí wọ́n bá ní nǹkan ẹ̀ léèyàn tó bá sọnù ó máa padà wálé ṣé mo gbé nǹkan ẹ̀ ní tó lágbára ju ọmọ ni. no wonder tẹ́ fi padà wá nígbà yẹn tẹ́ sọ pé kí n aláwọ̀ yín ẹ fẹ́ ṣe test kan fún ọmọ yìí DNA test tí mo dẹ̀bi yín lè rè pé chief kí lẹ fẹ́ fi yẹn ṣe bet jẹ́wọ́ láwọn fún mi dé gbogbo level báyìí so nǹkan tẹ́ fẹ́ lọ wádìí nìyẹn oh that's great. èrè DNA wọ́n sọ pé 90%. 90%. Oh my God. Àdúpẹ́ fọlọ́run wípé nǹkan ìní yín tó lọ ó padà wá. Ẹ wò báyìí, nǹkan tó fi yẹ ká máa ṣe sùúrù nìyẹn o, ká máa ṣe jẹ́jẹ́. Nígbà tẹ́ insist pé court mo sọ fún yín ní ẹ̀yẹ chief ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú wọn láti mọ̀ pé ilé gangan ni. Can you see ọlọ́run bá dúró tiwa? àmì àdúgbò ọ̀dọ̀ ẹni gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí kéèyàn máa ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run má try láti parọ́ mọ̀yàn kò dáa ẹ ti gẹ́ẹ̀tì ó lè implicate wọ fúnra ẹ̀ dẹ́nu oníyẹn ń sìn bàbá ti rọ́mọ ọmọ ti rí bàbá kí ló tún ṣẹ́kù. so ọlọ́run máa jẹ́ ká kó sí ọwọ́ lọ́wọ́. àní IPO yẹn jọ́ kan tí mo wá síbí ó lẹ́sùn méjì ló yẹ káwọn kà sí lẹ́sẹ̀ sọ́wọ́ lẹ́sẹ̀ ó ní ẹ̀sùn raping àti armed robbery nílé onílé mo ní anyway ẹni tí ó lẹ́jọ́ sọ pé òun ò ṣe kéèsì ẹjọ́ náà dẹ̀ sọ pé òun ò ṣe ra òun mọ́ ọlọ́rọ̀ ti rí ọ̀rọ̀ ti yanjú so kò sí kẹta àwọn ọlọ́pàá fẹ́ ṣe so go along with your people bet ẹ make arrangement pẹ̀lú IPO ẹ̀bẹ̀lẹ̀. ẹ̀dá lè sọnù kó tó sọnù nígbẹ̀yìn ajá sọ pé ojú tó rí iná tí kò fọ́ ojú tó wo oòrùn tí kò fọ́ yóò padà wá dunnú nígbẹ̀yìn mà ní o. ẹ wá wò gbẹ̀yìn wọn bó ṣe gbọ́n. orúkọ tèmi ni Opeyemi Ọláyà. orúkọ tèmi ni ọmọ yẹn ní Àṣàbí. kí ni nǹkan tẹ́ ní fún wa. èè o ire lónìí orí mi àfire ni ìbá kíní tó sorí kodò tí ó domi ẹ̀rìmọ̀jẹ yóò bá yọ ọmọ abílọ̀jẹ̀ tí ó ṣàwó egúngún ni mí mo mọ̀ fúnra mi òrìṣà ni mí mo mọ̀ fúnra mi Àṣàkẹ́ alóyin lóhùn àyà mi yá gbóhùn ẹnu rẹ sókè jẹ́ ọgbọ́. bí wọn lọmọ nílé ṣe okòrè sí ọmọ òyìnbá kó mọ balẹ̀ rúkẹ́rẹ́ abilára lẹ́nu
ìrẹsẹ̀ ni ọmọ òyìnbá kó mọ́ bàrà gbákígbá ìgbákígbá ní kẹ́kẹ́ sọ lóko oko ọmọ afẹ́rúṣà náà ìyàwó ọmọ àfọwọ́ láẹrú ọmọ àfọwọ́ kan ìyàwó ọ̀fà ní oko tó dòwú títí tó rọrùn rẹ̀ lódò lóru kó lọ rẹ èpọ̀ mi wá ó ní bó lè kú ókú bẹ́ẹ̀jọ́ bá lè san kó sáńjẹ orogún ọkùnrin òun òmè ìtì ń báyà sílé bàbá tó bí ọlọ́mọ kórè sẹ́ni wọ́n mọ̀ kì í ẹsẹ̀ mọ̀ dúpẹ́ o. Thank you. Yeah, we'll get back to you. Shegon. Thank you, sir. Oh, this is good. Next. Mama, try again. Good afternoon. Orúkọ tèmi ni Ọlárẹ̀wájú Ahmed. Orúkọ tèmi ni Usman Olúwakẹ́mi. Sọ kí lẹ ní fún wa. Owó ìyàwó yìí. Nǹkan ó ti tójú mẹ́ta tó ní sọ fún ẹ. Bó ṣe máa ń múra jáde mi ò láìkí ẹ. Ojoojúmọ́ bó ṣe máa ń múra yìí. Mo ti sọ pé mi ò láìkí ẹ. Ṣé ìyàwó lára yìí àbí sowó ná? Ìmúra yóò dàtọ̀. Àwọn ilé dandan náà fi ń wà lórí tẹlifíṣàn. Ṣé ìmúra fún wà tán sí ìlú yẹn? Àwọn náà fẹ́ àbí wọ́n ṣe àwọn try luck wọn ní àbúrò. Ó tọ́jú wọn, ó múra báyìí ó jáde lọ. Ṣé báwọn ìyàwó tó kù báwọn ẹgbẹ́ ṣe máa múra rè? Ọmọ tó dùn. Mo sowó ná pákó. Excuse me. In fact, you surprised me. I don't really know what to say, but no. Thank you very much. Shegon. I'm a Thanks. Next, please. Diwali boy. Orúkọ yín. Orúkọ mi ni Kẹ́misọ́lá Johnson. Orúkọ tèmi ni Diwali Johnson. Captain ni. Àwọn ni. Okay. So kí lẹ ní fún wa? Irọ́ ni. Ọlọ́wọ́ orí mi yọ. Ọlọ́wọ́ orí mi yọ. Mi ò mọ̀ nǹkan ọmọ ìlú tó. Ọkọ mi àjà ní olókun ọ̀la o. Ọlọ́wọ́ orí mi yọ. Ọlọ́wọ́ orí mi yọ. Ọkọ mi àjà ní olókun ọ̀la o. Ọkọ mi. Ṣé gbé lóòótọ́ ni pé kòríkòsùn ni ọ̀rọ̀ ìfẹ́ jẹ́? Bẹ́ẹ̀ni. Pé bí àdánwò báyìí ni ọ̀rọ̀ ìfẹ́ rí. Ṣé wá rí ìfẹ́ mi sí ọ? Ó lẹ́wà ju òdòdó lọ. Torí àfọ̀mọ́ yìí figi sílẹ̀, ìyẹn ló jẹ́ kí orí jẹ́ àdìmúlà ìfẹ́ wa. Wá wò ó. Níṣe lọ́kàn mi mú mi ìfẹ́ rẹ̀. Ló bá sọ mí dọkùnrin náà. Ó kù báyìí nìbọn ìfẹ́ ń rú. Ìbọn ìfẹ́ wa ò lè kú sójú ogun. Àmì àṣẹ àmì Ìdùmarè. Lóòótọ́ ni ìfẹ́ rẹ náà ń bẹ lọ́kàn mi. Níṣẹ́ ló wà lọ́kàn mi bí òdòdó ẹwà. Sórí bí n bá sùn ìwọ ni máa ń rí. Bí n bá tún lajú mi lẹ̀ ìwọ náà nù. Mo wá gbàdúrà pé kí Olódùmarè kó má pa náà fẹ́ wa. Àmì àṣẹ. This is beautiful. Ló falẹ̀ báyìí. That was an excellent performance. All right, Shegon. Thank you. Awẹ́lẹ́wà ọkọ Shegon. A tún máa kàn sí Okay, thank you. Oh. This is good. And please, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Kí ni ó bring idea about this costume tailor? Oh, okay. Nítorí pé a mọ̀ pé epic movie lè fẹ́ record. That's true. Òun ló jẹ́ káà náà rò pé ká kúkú múra bí ìbílẹ̀ sí ìtẹ́ pé àṣà tiwantiwa ni ìdí tá a ṣe wọ irú aṣọ tá a wọ̀ nìyẹn. That's true. Thank you. Kọ́lọ̀ kó má pọ̀ mọ́ fọlọ́mọ. Àmì o. Àmì inú ẹ̀ṣẹ̀ ń dùn sí àbí inú ẹ̀ dùn. Inú mi ò ṣe ní dùn láti rí pé àwọn ọmọ mi ń ṣe rere. Gbogbo àti mo wá ń forúkọ Déwálé sí àwọn dọ́kúmẹ́ǹsì kankan yẹn ṣé mò ń bá mi jà ní. Mi ò ṣe ní jà nígbà tó ń kẹ́kọ̀ọ́ fún kan ó tún wá jẹ́ ìta tún wá rí. Àsọtẹ́lẹ̀ ni ó yé mi tí mò ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbogbo nǹkan yẹn kàn máa sọ di ariwo. Wàá dẹ̀ ti sọ fún mi pé àsọtẹ́lẹ̀ ti wà
èmi àti àdèjọ máa act lé lórí not that wàá máa ṣe lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mi ò ní mọ reason tó fi ṣe ohun tó ń ṣe òun láti carry me along. Next please. Yeah. Your name please. Yeah, actually orúkọ tèmi ni Ọlámídé Bàdó àwọn tèmi dẹ̀ tún máa ń pè mí ní Bàmí Àṣàkẹ́. Bàdó Bàmí Àṣàkẹ́ kí lẹ ní fún wa. Actually orin ìfẹ́ mo máa ń kọ. Olólùfẹ́ jọ̀wọ́ máa yẹ lọ ìwọ ni mo fẹ́ nínú ayé mi olólùfẹ́. Excuse me kí ni tí wàá gbogbo eléyìí náà ṣé wọ́n wẹ̀yìn àbọ̀ ìlọ́wọ́ ẹ̀ please can you please imagine. Bàmí Àṣàkẹ́, what do you call your name? Yeah. Ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ? Actually kò jù bẹ́ẹ̀ lọ àti pé ẹ tí rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ̀ bọ̀ lápò ni. Bàdó, thank you very much, okay? Thank you. Ẹ ṣe ní. Àtòrí nǹkan ṣe nǹkan lọ lọ́rùn ó ṣe léyìí ó já sọpẹ́ ẹ wá wo gbẹ̀yìn wọn bó ṣe dùn gbọ̀ngbọ̀n mọ́ ni wọ́n dúpẹ́ ọ̀rẹ́ o. My lovelies. Yes, mommy. Mommy, daddy, guess what? What? What for a script? Script only. Daddy, script tí mo sọ fún yín sometimes ago ta lọ fún audition ni. Oh, la wo lórí TV nsẹ́yìn. Oh, that's the audition. Same audition tá à ń sọ náà ni. Audition yẹn ni. Okay, so that's why we need script for the real. Yes. I see. Mommy, guess what? What? I'm gonna pay 1.5 million naira each. Just a future. Èmi ni manager yín. Ẹ ṣáà fún mi ní 500,000. Ẹ jẹ́ kí n change wardrobe lérò. Mommy, ṣé wàá rí sí pé àwa náà ti ń pawó wọlé? Oh yes. Ọlọ́run á dẹ̀ bá mi tún jẹ́ kẹ́ pawó jù bẹ́ẹ̀ lọ. Ẹ má worry, mi àtẹ̀gbọ́n mi a máa discuss. Yep, 500,000. Yep, daddy. I'm so happy. Mi ìmọ̀ bá máa pàpà fún wa. Oh God. Àtòrí nǹkan ṣe nǹkan lọ lọ́rùn ó ṣe léyìí ó já sọpẹ́ ẹ wá wo gbẹ̀yìn wọn bó ṣe dùn gbọ̀ngbọ̀n mọ́ ni wọ́n dúpẹ́ ọ̀rẹ́ o. Ẹ̀dá lè sọnù kó tó sọnù nígbẹ̀yìn ọ́ nígbẹ̀yìn ajá sọpẹ́ ojú tó rí iná tí kò fọ́ ojú tó wo oòrùn tí kò fọ́ yóò padà wá dunnú nígbẹ̀yìn màní ọ́. Ẹ wá wò gbẹ̀yìn wọn bó ṣe dùn gbọ̀ngbọ̀n ó tán ń bí ó tán àtòrí nǹkan ṣe nǹkan lọ lọ́rùn bẹ́ẹ̀ ni ó ṣe léyìí ó já sọpẹ́ ẹ wá wò gbẹ̀yìn wọn bó ṣe dùn gbọ̀ngbọ̀n mọ́ ni wọ́n dúpẹ́ ọ̀rẹ́ o. Kò sẹ́ni tó gbọ́n tán lọ́rùn láyé mi náà o. Ẹ̀dá ò lè rìn kọ́ mi ó má mi. Tìpọ́jú ti nira lọ́mọ kékeré fi ń kọ́ fàálẹ́ òwe àgbà màmá ní kájọ kíyèsí nígbẹ̀yìn ń kọ́ o títa rírun la ń kọ́la nígbẹ̀yìn adùn gẹ́tọ̀ o. Àtòrí nǹkan ṣe nǹkan lọ lọ́rùn bẹ́ẹ̀ ni ó ṣe léyìí ó já sọpẹ́ ẹ wá wo gbẹ̀yìn wọn bó ṣe dùn gbọ̀ngbọ̀n mọ́ ni wọ́n dúpẹ́ ọ̀rẹ́ o. Má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ má ṣe jọ mẹ́ṣá kò sí ohun tó lọ ó ń padà bọ̀ lókun bàjẹ́ lọ bọ́ padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ àwọn tó ń gbáyé ṣòwò ẹ̀ náà ń dúpẹ́ ọpẹ́ mi. Àtòrí nǹkan ṣe kan lẹ́lẹ́dùá àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run ohun kan á máa ṣẹlẹ̀ pẹ̀lú ìdí kọ̀ọ̀kan ní láyé mi lójú èèyàn ní kò yẹ kó wá wá ká máa kíyèsí ṣọ́wọ́ wa kò sẹ́ni tó mọ̀ gbẹ̀yìn ẹ̀dá lọ́la. Má ṣe bẹ́ẹ̀ kò tó ọ̀tá jọ kó má jọ rẹ̀ lákòsí ohun tó lọ ó padà bọ̀ bókun bàjẹ́ lọ bọ́ ń padà bọ̀ ká má ṣe ṣòwò ìbàjẹ́ kan sílẹ̀ àwọn tó ń gbáyé ṣòwò ẹ̀ ń dúpẹ́